ọmọ Odùduwà Yorùbá ọmọládé ọmọ onílẹ̀ ọ̀rọ̀ dádé orí wa kó má ṣe ṣíbọ́ ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan. Elédùmarè kó fún wa ní ọmọ rere kó sì fún wa ní owó tá a fi ṣèkẹ́ wọn. Atóbájayé ẹlẹ́rìn kábíyèsí ọlọ́run ayérayé àìrírò àlàbà tó fara tìgbé òkè. Mo ṣèbà lọ́wọ́ ọba ọ̀tálá ọba táòṣà ọba makimaki lóde ìrànjẹ́. Mo ṣèbà lọ́wọ́ láàlú ògiri òkú láàróyè ọmọọba tí ń jẹ́ Látọ́pa.
mo ṣe bá Ògúnlákáyọ̀ Ṣímọ́lẹ̀ olónílé fẹ̀jẹ̀wẹ̀ láṣọ lè fi mọ̀kúmọ̀ bóra mo ṣe bá Ọ̀rúnmìlà bára àgbọn nìrègùn ẹlẹ́ṣin ọyán atúrẹ̀ tí ò sún wọn ṣe ifá ọmọ nírẹ́ ọmọ nìrẹ́ èmi já mi mọ́ ájúbà léni ẹ jẹ́ kí bá mi kó ṣe mo ṣe bá àwọn ìyá mi òjìjí fi afúgẹ́gẹ́ níyẹ́ ìbá àwọn tó ń fò lọ́wọ́lọ́wọ́ báyìí tó máa wọlé láàárọ̀ ọ̀la ìbá àwọn tó máa wọlé láàárọ̀ ọ̀la tó máa jáde lọ́sàn-án mo ṣe bá ládéládé mo ṣe bá lóyèlóyè mo ṣe bá ọkùnrin mo ṣe bá obìnrin mo ṣe bá ní gbogbo àgbáńlá ayé pátá mo wá ṣe bájú tó wò mí lónìí ìbá ládéládé tí mo ṣe ìbá ládéládé tó ń fẹ́ ìlọsíwájú ọmọ Yorùbá ìbá lóyèlóyè tí mo ṣe ìbá lóyèlóyè tó ń fẹ́ ti ọmọ Yorùbá àwọn lèmi ṣèbà mi ì ṣèbà àwọn tí wọ́n wá ìṣubú àwa ọmọ Yorùbá mi ì ṣèbà àwọn tó ń tà wá sóko ẹrú mi ì ṣèbà lọ́wọ́ ọba tí ń gbowó lọ́wọ́ olóṣèlú tí ń ta ọmọ ìlú ẹ̀ sóko ẹrú mo ṣèbà àwọn tó ń fẹ́ ọmọ ìlú wọn ní tọkàntọkàn mo ṣèbà lọ́wọ́ orí adé tí ń tún orí ọmọ ìlú ẹ̀ ṣe àwọn lèmi ṣèbà lọ́wọ́ ẹ̀ Elédùmarè ó sì jẹ́ kí bá mi ó ṣe. mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà nílé tẹ́ ń wò mí ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ní gbogbo ìgbà màmá bá láṣẹ Elédùmarè èmi náà ni màmá wá ẹ sì màmá rí mi gbogbo ìgbà mo kí gbogbo ẹ̀yin tẹ́ ti wọlé sí orí ètò yìí lónìí pátápátá láì dẹ́nì kankan sí látòrí sísítà mi Afọláṣadé òṣèmọdúpẹ́ ìyá mi ẹ̀kúrọ̀lẹ́ Ọlọ́run bá dúró tì yín ìyáàfin Kọ́mọláfẹ́ Ṣẹ̀fíyàt ẹ̀ṣẹ̀mọdúpẹ́ ìyáàfin Ṣópa Adéṣemí lóore mo kí yín ẹ̀ṣẹ̀mọdúpẹ́ Elédùmarè á wà pẹ̀lú yín tọ́ mo tún dé gẹ́gẹ́ bí ìṣe mi Ọ̀túnba Jamiu lórúkọ mi ọmọ Ṣàgámù ẹwà ọmọ ìlú Kúmẹdá ará ìrayò ṣámọ́ póríkì ẹsẹ̀ ọmọ oníbi owó ti ń so èmi lọmọ ojú tán aréyìn jajá ògún èmi tún ni ọmọ alárámòjò fún ẹni tí ò bá mọ̀ mo kí gbogbo wa ọmọ dùgbẹ́ ní gbogbo ọgbọ́n tẹ́ ẹ bá mọ̀ ẹ mọ̀ dáa gbogbo nǹkan tẹ́ ẹ bá mọ̀ kẹ́ máa ṣe wọ́n tó bá kọ̀ lógì àfọlẹ́kọ̀rọ̀ gbogbo nǹkan tẹ́ bá mọ̀ ẹ máa ṣe ètò ìní èmi máa ṣe láṣẹ Elédùmarè mo wá sọ̀rọ̀ ètò yìí lónìí nítorí àwọn èèyàn kan tí làákàyè wọn ò kún tó làákàyè wọn sì kún tó àwọn náà jẹ́ amúnisìn bí àwọn òṣìwájú tá à ń sọ̀rọ̀ nípa wọn amúnisìn làwọn náà àwọn náà jẹ́ amúnisìn nítorí pé ó fojú ara ẹ̀ hàn pé amúnisìn òun náà pẹ̀lú àwọn amúnisìn ní ìlú Ṣàgámù arákùnrin kan tó ń pè ní Àṣìṣì olóhùn òòṣà tó jẹ́ mi ò mọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá nation yìí kò sí nǹkan tó ṣẹlẹ̀ mi ò mọ̀ nǹkan tó ní kálukú lè ṣe tèmi Jamiu ọmọ Lámídì tí mi ò ní bọ́ síta sọ̀rọ̀ akíkaka ni mí níwájú ọlọ́rọ̀ kí ni bàbá ọlọ́rọ̀ tí ẹ fẹ́ ṣe ná eégún ò ní ṣíléwọ̀ kan náà bàbá kò sọ́nù bẹ́ẹ̀ ló máa wí kí n wá sọ ìjìnlẹ̀ Yorùbá fún ẹ èmi ṣe ọmọ àlè Ṣàgámù ọmọ ọkọ ni mí orí mo fi rìn dé Ṣàgámù orí ni mo fi rìn dé Ṣàgámù ó lè ṣẹnu bálabàlá bó ṣe wọ̀n ẹ́ mo rí pé ó gbéwèé lọ sọ́dọ̀ lọ́ọ̀yà àwọn bá print ẹ̀ dáadáa jù sórí afẹ́fẹ́ fún mi mo kà á mo rí nǹkan tó sọ ibẹ̀ ni mo ti rí pé lára àwọn amúnisìn ló jẹ́ ìwọ ọ̀gbẹ́ni tó níwọ Àṣìṣì òòṣà ó ní àkọ́mọ́rà ní ẹ́ bí àmúrà ok ó ní àmúrà ní ẹ́ abálájọ wàá bẹ́ síta wàá bẹ̀rẹ̀ sí ní ṣe bó ṣe ń ṣe yẹn gbogbo yín pátápátá tẹ́ ẹ bá ti ń múnisìn tẹ́ ẹ jẹ́ amúnisìn léèyàn tẹ́ ń wò pé àwọn tẹ́ ń mú sìn yẹn ẹ̀ ní jẹ́ káwọn náà rọ́nà lọ lúgọ Ọlọ́run lágbára àwọn onílẹ̀ lágbára òṣì Ṣàgámù tó fi dálẹ̀ Ṣàgámù orí Ṣàgámù ẹwà ó máa gbá gbogbo yín nú gbogbo ẹ̀yin tí ẹ dúró yìí pé ọmọlàkejì yín ò ní jẹun ẹ̀ ní jẹ́ kó ọmọlàkejì yín ó jẹun ẹ̀ ní jẹ́ kó ọmọlàkejì yín ó rọ́nà lọ tẹ́ ń wò pé kó máa wò yín lókè bí ọba ẹ̀ ń wò pé kó máa wò yín lókè bí Ọlọ́run láṣẹ Elédùmarè gbogbo yín pátá tẹ́ bá ń hùwà bẹ́ẹ̀ ó ṣì Ṣàgámù
Òṣì ìlú Ṣàgámù ẹ̀rì Ṣàgámù ẹwà àgbà gbogbo yín nú apọnmi kó yín nú àfi tẹ́ bá ṣe dáadáa sáwọn ọmọlàkejì yín àfi tẹ́ bá ṣe dáadáa sáwọn tó tí tẹ́jọ wà lóòótọ́ láyéláyé ni Elédùmarè ti máa ń fi ẹnìkan ṣe olórí ṣùgbọ́n tó bá fi ń ṣe olórí wọn ní kẹ́ lọ pààyàn wá wọ́n fi ń ṣe olórí torí pé kẹ́ ẹ máa tọ́ wọn sọ́nà ni ìwọ tó sọ pé ìwọ àmúrà yìí oní àmúrà ní ẹ̀mí mọ́ nǹkan tó tẹ̀ pera inú àmúrà bóyá cc àbí ss àbí as ló pera inú àmúrà kó tẹ̀ kàn mí èmi ò gbowó ta lọ́wọ́ ẹnikẹ́ni tí ìbá ṣe pé o gọ̀ tó yọ ọmọ àlè tó bá jẹ́ ọmọ àlè tó bá jẹ́ ọmọ Yorùbá original tó kì í ṣe ọmọ àlè ó ní èmi ò bọ̀wọ̀ fún ṣẹ̀ṣe màá wá bi ẹ́ léèrè ìbéèrè yìí ṣé mo dúpẹ́ ẹ̀yin tẹ̀ ń wọlé sórí ètò ní bínú ọ̀rọ̀ yìí ń ká mi lára ń gbé mi nú ni ìyáàfin Fọláṣadé ẹ káàbọ̀ sórí ètò ìyáàfin Adébáyọ̀ Ọládùnní ẹ káàbọ̀ sórí ètò Yèyé Oge Àníkẹ́mu kí yẹn káàbọ̀ sórí ètò ìwọ tó níwà àṣìṣe àmúrà àṣìṣe òòṣà olóhùn àmúrà èmi ò bá yín gbowó ọ̀kadà mi ò bá yín gbowó mọ́tò mo sì bọ̀wọ̀ fún ṣẹ̀ṣe lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ọ̀nà mo fi ń ṣèṣẹ̀ṣe gbogbo ọ̀nà mo fi ń wárí fún ṣẹ̀ṣe ṣùgbọ́n nǹkan kan tí mo yìí máa tẹnu mọ́ nílẹ̀ Yorùbá ọba tí ò bá ti ṣe tara ìlú tó bá jẹ́ tẹ̀yìn kan tẹ́jọ kóra yín pọ̀ lẹ́jọ́ ń ṣe mi ò lè bọ̀wọ̀ ṣẹ̀ṣe látara ẹ̀ nítorí pé àwọn wọ́n ti kọ̀yìn sí alálẹ̀ àwọn fúnra wọn ti yí ìpàkọ́ wọn sí alálẹ̀ nítorí pé wọn ò tẹ̀ ṣe ń tálálẹ̀ ń fẹ́ wọ́n ti kọ̀yìn sí alálẹ̀ nítorí pé ní tí alálẹ̀ ní kẹ́ ẹ wá ṣe ni pé ẹ gbèjà ọmọ ìlú yín ẹ má jẹ́ kí nǹkan kan ṣe wọ́n iṣẹ́ wo gan làwọn fẹ́ jẹ́ fún alálẹ̀ gan táwọn gan bá lọ tẹ́yìn bá ń sọ páwa bọ̀wọ̀ fún ìṣẹ̀ṣe a bọ̀wọ̀ fún ìṣẹ̀ṣe mọ̀nà gbogbo ọ̀nà la fi ń bọ̀wọ̀ fún ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí èmi tí mò ń sọ̀rọ̀ yìí mo mú ìṣẹ̀ṣe mo mú lọ́kùnkúndùn ìyáàfin Ògúnyẹmí Ọmọyẹmí Fọlá ẹ káàbọ̀ sórí ètò ìyáàfin ìyá mi Ọlábísí Ṣókọ̀yà Abíọ́lá Onífààyàn olóore ìjímìjí olóore ìgbàwáṣẹ̀ ẹ ṣé mo dúpẹ́ ìyá mi ẹ káàbọ̀ sórí ètò yìí àṣìṣì oníwọ̀ òòṣà bọ́bàtálá ni ẹ bí Ṣàngó ni ẹ bọ́ ya ní mi ì tiẹ̀ mọ̀ tó o bá jẹ́ òòṣà lọ sórí Google kó lọ Google ẹ̀ máa tún gbé ti Google ẹ̀ máa gbé sórí YouTube mi tí bàbá yín ò bá polówó fún Tinubu tí bàbá yín bá tó bá jẹ́ pé wọ́n ro àròjinlẹ̀ ṣé nǹkan yóò tí kan Rẹ́mọ ni láwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣé kò kan ìlú Rẹ́mọ lára ni nígbà tí ọlọ́pàá bá ń pa ọmọ bíbí inú yín ẹ jáde ẹbẹ̀ wọn ní kó má já ẹ ní kó má ṣe wọn wọlé lọ ǹjẹ́ kí ni ìgbésẹ̀ tẹ́ ẹ gbé judgement wo lẹ gbà nípa ọ̀rọ̀ náà ìyẹn ọ̀kan yìí nígbà tẹ́ bá sọ lọ tẹ́ bá sọ bọ̀ ẹ lọ́ba ò láṣẹ lórí nǹkan yẹn ṣùgbọ́n ọba láṣẹ láti jáde síta kó máa campaign fún olóṣèlú ẹ rí pé ẹ ti ponú ìwọ tó ní wà sísè òríkúrí ẹ ti dọ́bà èmi ò ní gbèwé lọ fún lọ́ọ̀yà mo tó tán láti bá ẹ sọ̀rọ̀ kí n dúró wájú àkárìgbò mo máa sọ̀rọ̀ tí ò sí nǹkan tó máa ṣẹlẹ̀ má wò pé bóyá torí pé mo wà níbì kan àbí nǹkan kan ni rárá o ọ̀rọ̀ tèmi ò rí bẹ́ẹ̀ mi ì mọ bí tó lè pè mí sí tèmi jámì ọmọ làbídì ò ní jáde síta èmi ọmọ dùgbẹ̀ lórí sílẹ̀ àóbàyà ọmọ àlè akékaka ní bí mo sọ sí ẹ síwájú ó bọ́ sí nígbà tí mo sọ ọ̀rọ̀ fún ẹ nígbà tó ní this man is a bastard mo jẹ́ kó yé ẹ pé bàbá ẹ ní bastard ó ní o mọ story mi mo ní kó gbé story mi jáde story tó bá mọ̀ nípa ẹ̀mí Jamiu gbé síta lákọ̀ọ́kọ́ náà kì í ṣe taratara mo fi gbélú Ṣàgámù ṣùgbọ́n níwọ̀nba ìgbà tí mo gbélú Ṣàgámù ní tó bá ṣẹlẹ̀ tó bá gbọ́ nípa mi ìwọ wí síta wà á dẹ̀ lọ mú evidence wà á mú evidence yẹn jáde ní tó jẹ́ kókó bẹ̀ ní tó lè rí tó lè fi máa hanta lára nǹkan tá à ń sọ yìí náà ni pẹ́nìkan bọ́ síta ó lẹ pósítà mi àmì ìjọba wo lórí pósítà mi tó jẹ́ pé ẹni yẹn lọ sí kóòtù wọ́n rí pé nǹkan tẹ́ni yìí ṣe òótọ́ ni wọ́n lù ló tẹ̀ gbà àtẹ̀yìn àtẹ̀ntẹ́jọ́ lẹ pósítà ẹ̀ níjọ rírí ṣàjẹpọ̀ ńgbà tó yẹ pé ọ̀rọ̀ tìyẹn ń bọ̀ kò tí ì dé ọ̀rọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ ọ̀rẹ́ afẹ́fẹ́
ibi tèmi àti ẹ̀ ti lọ́rọ̀ ọ̀nà ọ̀tọ̀ ni. Wo ọ̀gbẹ́ni Azeez Òòṣà wo mi dára kó tún ni wò aké kaka ní mi lẹ́ẹ̀kan sí kì í ṣe ẹrù yálà ìyá ẹ ìwọ ní ẹnìkan ò mọ̀ kí ni ìwọ mọ̀ ń pa àṣẹṣe kí ló mọ̀ nípa oromadìyẹ ò mọ̀ àwòdì ìyálà ìyá ẹ ló mà ṣá wo kó tún ni wò dáadáa wo bá òdì tún ṣe tó lójú ọ̀run ẹyẹ kan máa ń jẹ àwòdì níyà wàláhì kò ju pínpín ní báyìí lọ. Bí ọba kan bá sọ pé òun lè fìyà jẹrú mi máa sọ fún pé kó nìṣó wájú wàá mọ̀ pé kékeré labẹ́rẹ́ kéré kì í ṣe mímì fàdìyẹ. Kéré mímì fàdìyẹ kọ́ nítorí pé èmi tó ń wò yìí mo ti dókun mo mọ̀ kó mo wẹ̀ lọ sà ojú mi tó lẹ̀ ó tó kàró. Kò síbi tẹ́mi ò lè tẹ́rí wọ̀ tí kú bá dé tọ́lọ́hun ni wàláhì tàláhì tí kú bá dé tọ́lọ́hun ni ní tí mo tẹ̀ ti forí ìgbà tí mo ti forí ìfọ́ kìdẹ̀ ń ṣe kékeré kì í ṣe orú ẹ̀yìn yìí ìṣíwìnrin ni yín ajá òròmọ ajá ni yín tẹ̀tẹ̀ mọ́dẹ. Tó bá ní kéèyàn fún mi lésì ọ̀rọ̀ mò ń wò pé á jẹ́ bí àwọn àgbààgbà pè mí wọ́n béèrè nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ mi mo sì sọ fún wọn wọ́n dẹ̀ rí pé nínú nǹkan tí mo sọ ọ̀rọ̀ wà ńbẹ̀. Kí n tó jáde kí n tó sọ̀rọ̀ mi jáde láti ìdílé ọba tó ń jọba ní Ṣàgámù Ìlara lèmi ti ń jọba ọmọọba lèmi nílara. Tó o bá dẹ̀ tó gbọ́ nínú tàn adé Ìlara kì í ṣe ẹgbẹ́ adékádé nílẹ̀ rẹ̀ mọ́ lọ́síwádìí ẹ̀ dáadáa kó lè mọ̀ pé mo mọ nǹkan tí mò ń sọ ọ̀rọ̀ tí mò ń sọ mi ò kọjá àyè. Èmi á ṣèbá ládéládé tó fẹ́ tọmọ ìlú ẹ̀ sí dáadáa. Ìgbà tí bàbá wa kọ́kọ́ jọba mo rí wọn ní rí bàbá dáadáa mo lè márùn sí mọ́ wọn kò ní mí nì ṣùgbọ́n ká bára wa sòótọ́ ọ̀rọ̀ lọ́jọ́ tó bàbá ti ń gbé ọ̀rọ̀ òṣèlú sórí kò sí nǹkan kan bẹ̀ mọ́. Lọ́jọ́ tó bàbá ti darapọ̀ mọ́ olóṣèlú òun ló ń ba ayé Yorùbá jẹ́ dòní. Ojú gbà mí tì ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹ lọ́pọlọ ẹ̀ nílàkàyè ẹ̀ lọ wo nǹkan tó wà lórí pépà ni. Paramount ruler l'Ogun State nìkan ló sọ́pọ̀tì Bọ́lá Ahmed Tinubu. Ẹ lọ mú Paramount ruler tó dárúkọ wá lọ́ṣun ẹ lọ mú Paramount ruler tó dárúkọ lọ́yọ̀ọ́ ẹ lọ mú wá lóńdó ẹ lọ mú wá lẹ́kìtì. Ẹ rí pópónù nìyí kò jọ mí lójú fún wọn tó ń sọ̀rọ̀ òṣèlú ló fi ń jẹun. Azeez Òòṣà òṣèlú ló fi ń jẹun kò jọ mí lójú fún ẹ. Ṣùgbọ́n bámúbámú ìlú bámúbámú ni mo yólẹ̀ ń lù tẹ́ ẹ̀ mọ̀ pé bí pọmọ ẹnìkọ̀ọ̀kan gbogbo yín sì ni àtúbọ̀tán yín ẹ rí bí àtúbọ̀tán yín ó ṣe rí. Bí àtúbọ̀tán yín máa ṣe rí ẹ máa wò ó. Oníwọ̀ Azeez Òòṣà ó lè jáde síta ó lè sọ̀rọ̀ ó lè compose mo rí pé ó gbé lọ fún lọ́ọ̀yà ni mo rí pé ọ̀dọ̀ lọ́ọ̀yà ló gbé lọ tó bá ẹ tẹ̀ ẹ́ àbàyà ọmọ àlè. Èmi ò ní lọ sọ́dọ̀ ẹnikẹ́ni fúnra mi ni máa fún ẹ lésì mi ò kàwé tó bá ṣèwádìí mi wá sọ fún mi pé mi ò kàwé ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí n jáde kí n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú kiri mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri Ọlọ́run kẹ́ mi lágbàáyé ni nílùú Nàìjíríà tó wà yẹn mi ò rò bóyá ìlú kan wà tèmi yìí ò tí wọ̀ pé ìlú kan wà ní Nàìjíríà tí mi ì tí wọ̀ mi ò rò pó wà mi ò rò bó tí wà. Bẹ́ẹ̀ náà lẹ́yìn odi tí kì í ṣe Nàìjíríà mo rìn káàkiri ọrọ̀ ajé lèmi ń bá kiri. Mo fẹ́ kó túbọ̀ lọ jókòó dáadáa kó lọ bèrè history mi kó lè mọ bó máa ṣe kọ́ lẹ́kùnrẹ́rẹ́ kó lè kún. A ti wá àtàwọn tẹ́ ẹjọ́ ń tẹ̀tẹ̀kutẹ̀ tẹ́ ẹ̀ ń sọ̀sọ́kúsọ lórí kìíní kò kàn mí. Mo rí arábìnrin kan tó sọ̀rọ̀ pé kábíyèsí má dá wọn lóhùn kábíyèsí ṣe àwọn náà pè wọ́n wọlé ńgbà tí EndSARS ìgbà tí EndSARS yẹn gan lèmi fi líyìn bá lọ́rọ̀. Ìgbésẹ̀ wo ni bàbá wa gbé lórí ẹ̀ judgement wo lẹ gbà lórí ẹ̀ lórí ọ̀rọ̀ EndSARS yìí mo ti jáde bẹ́ẹ̀ méjì bẹ́ẹ̀ mẹ́ta tí mò ń sọ fún bàbá pé mo nídìí nǹkan kan lọ́wọ́ wọn kó gba judgement jáde lórí ọ̀rọ̀ yìí. Ǹjẹ́ tó bá jẹ́ ọmọ tí wọn
ni wọ́n pa lọ́jọ́ náà ṣé bí wọ́n á ṣe káwọ́rọ̀ nìyẹn. Azeez Òòṣà ní làákàyè, ìwé kì í ṣọgbọ́n, àìmọye tó kàwé tọpọlọ ẹ̀ dọ̀bálẹ̀. Azeez Òòṣà ó kàwé ọpọlọ ẹ̀ sùn, ó dọ̀bálẹ̀ ni, kò sọpọlọ lórí ẹ̀. Ẹ ṣé ìyá mi, mo dúpẹ́ jàre. Ìyá mi Ṣókọ̀yà Olúwakẹ́mi Muibat, ẹ ṣé mo dúpẹ́, aya pumping. Azeez Òòṣà ó ní nǹkan tó ń jẹ́ làǹkàyè lórí. Tó bá ní nǹkan tó ń jẹ́ làǹkàyè lórí, kí ni ìtumọ̀ kàmpéènì tí bàbá lọ kàmpéènì fún Bọ́lá Ahmed Tinubu? Kó tó lọ kàmpéènì rárá, lọ wo orí wọ́ọ̀ mi kó lọ wo gbogbo prógrámù tí mo ṣe sẹ́yìn. Káwọn tó lọ gba owó tó lọ gbà yẹn làwa ti gbọ́, ọjọ́ tó lọ gbà àwa gbọ́. Adẹ̀ sọ fún wọn pé gbogbo ọba tó bá gba owó yẹn ó ti da lábùkù lórílẹ̀ Yorùbá. Ó rí pé lórí burúkú ni wà Azeez Òòṣà yìí. Owó tí bàbá yẹn lọ gbà yẹn àìmọye èèyàn tó ti tà nílẹ̀ Rẹ́mọ. Ẹ̀yin jẹ́ gbádùn ìwọ Azeez Òòṣà, ìwọ ń jókòó, àwọn kan ló ń gun ọ̀kadà kiri tẹ̀ ń já tíkẹ́ẹ̀tì kí ẹnìyẹn kó tó pa owó tíkẹ́ẹ̀tì tó wá já lọ́wọ́ yẹn mọ̀ nǹkan tó jẹ́ ti rí, orí ẹ̀ ti dàrú. Azeez Òòṣà olórí burúkú ara yín, ẹ jókòó ẹ máa ṣe bí ọba, ẹ máa jẹ́ kí àwọn kọ̀ọ̀kan lọ máa ṣe irú wá fún yín. Ìwọ ò ṣe bọ́ síta kó lọ ṣiṣẹ́ fúnra ẹ, tó o bá dó lórí nǹkan kan ìwọ náà gbọ́kadà kó gùn ún. Ẹ ṣé jàre ìyá mi. Olórí Adéọlá Ọlọ́run fún mi òkú ọ̀gá, ẹ káàbọ̀ sórí ètò. Tí wọ́n bá mọ̀ pé o fẹ́ ṣiṣẹ́, ìwọ náà gbọ́kadà fúnra ẹ kó gùn. Mọ bó ṣe rí ìgún láàrin wákàtí méjì kó mọ bó ṣe rí. Èmi mo gún ọ̀kadà láàrin ìgboro Ṣàgámù yẹn. Mo fi ọ̀kadà mo fi ṣiṣẹ́ láàrin ìgboro Ṣàgámù yẹn. Àwọn ìyà tẹ́ fi ń jẹ àwọn èèyàn yìí là ń sọ pé kò dáa. Òun làwa kan ṣe ń jáde. À ń bọ́ síta ànáwó àpò ara wa ni mo gbọ́n bẹ̀ tó ní àwọn kan frosta ó ní làǹkàyè orí ẹ̀ ò pé. Azeez Òòṣà lọ ṣèwádìí dáadáa nínú àwọn tó wà ní abẹ́ nínú wọ́ ẹ lórí wọ́ ẹ tó jẹ́ friends ẹ. Mo rí àwọn àgbàlagbà ń bẹ̀ tó wà nínú nǹkan tèmi wà. Lọ ṣèwádìí kó béèrè lọ́wọ́ wọn pé ó tẹ̀ tó èlò tá a nọ́mbẹ̀. Láàárín oṣù yìí mo mọ iye tó ti jábọ́ lápò mi ní làágùn mi tí ìṣòwò yálàyà ẹ ìwọ Azeez Òòṣà. Ẹ ń ṣe orí burúkú, ẹ ń kó àwọn èèyàn, ẹ ń kó wọn lẹ́rú, ẹ ń kó àwọn èèyàn lẹ́rú, ẹ fi wọ́n ṣe ẹrú ayé. Ẹ̀yin jókòó síbì kan àwọn yẹn lọ ń pawó wá fún yín. Ẹ ní ẹ̀yin kan kinní kan oníwà àmúra kò ní da fún yálàyà ẹ. Wàá ríra ẹ lórí YouTube, lọ sórí YouTube channel mi, wọn bára ẹ bẹ̀ gedegbe. Mo ti mú fọ́tò ẹ, mo ti mú fún wọn. Àwọn ọ̀dọ́ Yorùbá wọ́n ti mọ̀ pé lára àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ni ẹ́. Wọ́n ti mọ̀ pé lára àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ó ní wà Azeez Òòṣà jẹ́. Tó bá máa bá mi jà directly. Kí tẹ̀ ń ṣerú ẹ̀ ní máa bẹ̀rù. Ta ló máa kú arápá lójú ọmọ akú yányán. Tí n bá wà nílé tí n bá dúró wọn bí yálàyà ẹ̀dá. Ó lè lọ́mọ ogun lẹ́yìn kò kàn mí. Bọ̀ tí eré bá kan lórí ìkọ́ àtẹ̀ fún kan. Ó fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ jù ṣùgbọ́n mi ì tí ì ní sọ̀rọ̀ jù. Lára àwọn nǹkan tó jẹ́ pé ẹ fi ń tẹ́ wa nílẹ̀ Yorùbá, arákùnrin tó jẹ́ national chairman Àkọ́mọ́ra lénìí, brother mi dáadáa, kí ni máa fi orúkọ ẹ̀ ṣe, màá rántí orúkọ ẹ̀ sìn, tó jẹ́ ọmọ Fini Ṣàgámù yìí. Iyì tó ní ọba yín ò ní ara nǹkan táwa ń jà fún. Ọ̀ràndà, iyì tó wà lára Ọ̀ràndà Àkárìgbò ni lára nǹkan tá à ń jà fún nìyẹn, torí yín ti dàrú. Àwọn bàbá tó túbọ̀ ń ta ara wọn, àwọn náà dá wàhálà sílẹ̀. Ìtú ló ń gba owó tá à ń sọ fún yín pé kẹ́ má gbà. Ṣébi ló ń pa bàbá wa Àkárìgbò ni? Bàbá wa Àkárìgbò Babátúndé Àjàyí, ṣébi la máa sọ pé ó pa wọn ni? Ẹni tó ti tó tọ́kọ́ tó jọba ni wọ́n. Kí ni wọ́n wá pẹ̀lú owó? Kí ni wọ́n wá pẹ̀lú òṣèlú? Ó sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà, ó bọ́ sórí kinní ń tẹ parapara, ẹ bọ́ sórí kinní ẹ̀ ṣe bàbá wa ń ṣe kinní kan, bàbá wa ń ṣe kinní kan. Ṣé ètí pépà gbé? Ẹ̀yin lè rò pé àwa nìkan la kàn bọ́ síta tá à ń pariwo. Wo ojú mi dáadáa, èmi èfé léyìí mi ò fi ṣe iṣẹ́ kankan ṣe láti pé kinní. Mò ń làágùn, mò ń rí owó. Ọmọ ṣiṣẹ́ ni mí, wádìí mi dáadáa ní gbogbo ibi tí mo ti ń ṣiṣẹ́, ọmọ ṣiṣẹ́ ni mí. Ìwọ ọdẹ olóòórùn yìí, olẹ́nìkan lébi èmi.
ìyà ń jẹ àṣìṣe òòṣà ìyà ń jẹ pẹ̀lú gbogbo owó tẹ̀ ń gbà pẹ̀lú gbogbo owó náà tẹ̀ ń gbà yìí owó iná ni èèyàn mélòó ni wọ́n tẹ̀ ń ṣe láàánú nílùú Ṣàgámù bẹ̀ yẹn èèyàn mélòó ló ń ṣàánú ẹ̀ pé lágbájá báyìí mo rí pé nǹkan báyìí ló ní jẹ́ kí n ṣàánú fún èèyàn mélòó ló ń ṣàánú fún pẹ̀lú àwọn owó tẹ̀ ń gbà owó tẹ̀ ń lọ àwọn ẹni ẹlẹ́ni lọ́wọ́ gbà yìí èèyàn mélòó ló ń ṣàánú fún èèyàn mélòó ló ṣíjú àánú wò èèyàn mélòó lè bí ń pa tó ń wò pé àwọn lágbájá báyìí bí ń pa àwọn jẹ́ lọ fún wọn lówó àṣìṣe òòṣà ò lọ́pọlọ ò ní làǹkàyè tó bá jẹ́ pé àwọn kan ló rán ẹ àtiwọ́ àtàwọn tó rán ẹ ẹ̀jọ́ lọ́pọlọ papọ̀ ábàyà láyà ẹ̀ wọ́n jáde síta ògbéwè lọ bá lọ́ọ̀yà wọ́n bá print ẹ̀ wọ́n bá type ẹ̀ bóyá wọ̀dẹ̀ ló wọ́n kọ́ fún ẹ̀ tó lọ type ẹ̀ fúnra ẹ̀ akíndanidání ni ẹ́ èmi kì í sọ máa lè ọmọ bíbí ìlú Ṣàgámù ni mí mo sì nífẹ̀ẹ́ aráàlú mi ìyáàfin Ọmọ́táyọ̀ Ayọ̀lá ẹ káàbọ̀ sórí ètò jàre bàbá mi Mohammed Jásọ́lá ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣé mo dúpẹ́ tó o bá wá àwọn tí wọ́n jẹ́ bloggers tí wọ́n ṣe kì í ṣe bí èmi wojú mi dáadáa àkáǹtì wo ló ti rí lórí ètò mi rí tí mò ń sọ fún wọn pé ẹ mówó wá àkáǹtì wo ló ti rí lọ́wọ́ gbogbo program mi láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó rí pé ó dẹ́yìn ẹnu ẹ sọ̀rọ̀ ó lọ́pọlọ tó bá sọ̀rọ̀ sí yàn kì í ṣe rú ẹ wọn tó ní àṣìṣe òòṣà ẹrù ẹ kọ́ ẹ ń kó àwọn èèyàn jọ ẹ ń lò wọ́n bí omi òjò adẹ̀ ń sọ pé kí gbogbo wa bọ́ lóko ẹrú kí gbogbo wa bọ́ nínú ìyà pẹ̀lú gbogbo owó tó ń gbà yìí ṣé gbogbo ẹbí ẹ ló ti wà ókè gbogbo ẹbí ẹ náà ń jẹ tán mu tí ò sí wàhálà fún wọn pẹ̀lú rọrùn inú rọrùn náà wà ẹ̀yà aláìlọ́pọlọ ẹ̀dá tá à ń sọ pé ká bọ́ lóko ẹrú tẹ̀ ń sọ pé oko ẹrú yẹn lẹ́kùú sí mo tún sọ lẹ́ẹ̀kan sí iyì tó wà lára ọ̀ràǹdà kò sí lára àkárìgbò ọ̀ràǹdà ò lè fẹ́ jáde ní Ṣàgámù lénìí kó lóun fẹ́ lọ bì kan kí sàmà local government kó ní kó wá máa sáìn ìwé kan àbí kí sàmà local government kó máa pàṣẹ fọ́ọ̀ràǹdà pé kó má jáde bàbá yín àkárìgbò lè dá jáde kúrò ńlù láì jẹ́ pé sàmà local government mọ̀ sí i níbi tẹ́ẹ̀tì ní làákàyè ní nǹkan táwa ń jà fún nìyẹn ẹ̀yin ọ̀dẹ̀ játijàti yìí ńgbà tá à ń jàjà yìí táwọn tún yìí sọ pé ntọ́ ti ara bọ̀ yìí òun làwọn náà yìí tún máa tara bọ̀ àṣìṣe òòṣà wàá bá mi bi bàbá ẹ léèrè toro ti ní bàbá tiẹ̀ ni kì í ṣe bàbá tèmi wàá bá mi bi bàbá ẹ léèrè gbogbo àwọn yúùtù tó padànù ní Lekki Toll Gate ní last year October judgement wo ló jáde láti bẹ̀ kí ni tán rí ṣe sí gbogbo àwọn paramount ruler l'Ogun State paramount ruler lẹ́pẹ̀rẹ̀ ayín right ẹjọ́ ṣe orí gbogbo Ogun State ní tẹ́ kóra yín papọ̀ tẹ́ ń darí Ogun State lára àwọn ọmọ Ogun State wọ́n wà lóko ẹrú ní Benin Republic wọn ò rí nǹkan kan ṣe sí ọba ọ̀láṣẹ débẹ̀ bọ̀ ọba lè lọ máa kàmpẹ́ẹ̀nì fọlọ́ṣèlú àṣìṣe òòṣà òrìpò ní làǹkàyè ọpọlọ ti yòrò àwọn ọmọ tó pa ní Ṣàgámù sẹ judgement wo ló ti jáde díẹ̀ kí ni bàbá ti ṣe sí wàláì wèrè lórúkọ ẹ ìyáàfin Adéyẹmí Àníkẹ́ káàbọ̀ sórí ètò wèrè lórúkọ ẹ àṣìṣe òòṣà wèrè òun lórúkọ ẹ má rò pé gbogbo èèyàn lọ́pọlọ ẹ dàrú bíi tiyín ẹ má rò pé gbogbo èèyàn ní onílàkàyè bíi tiyín àwa lè má kàwé wo ìlú tí mo wà wọn ràn wé iṣẹ́ wọn ràn nǹkan tó ń jẹ́ ìwé níṣẹ́ ń tọ́ béèrè lọ́wọ́ ẹ̀ ní wọn ràn wé iṣẹ́ ń tó lè ṣe kí ni nǹkan tó lè perform ẹ ṣe jáde ìyá mi Ṣọpadé bàbá mi Àdìgúnnájí mi káàbọ̀ sórí ètò Almaroof ẹ ṣe jáde ààrẹ nǹkan tó ń béèrè lọ́wọ́ yín ọpọlọ ni wọ́n béèrè ìwé lọ́wọ́ ẹ̀ ń lù yìí lu ọpọlọ ẹ̀ láti fi ṣiṣẹ́ lu ọpọlọ ẹ̀ láti fi ṣe nǹkan kan àgàgà kan tó wá rí ẹ kó wá rí pé o lè perform ẹ wàá rí bọ́n máa ṣe gbé ẹ gẹ̀gẹ̀ wọ́n á fowó sponsor ẹ láàrin ọdún kan ọdún méjì wàá wo nǹkan tó má dà
ẹ̀yin jókòó ẹ fi àwọn kan ṣẹrú. Bàbá mi ààrẹ Abdulmaruf Bọ́bagúnwà ẹ ṣé mo dúpẹ́. Aláàfin of Washington bẹ́ẹ̀ ni adíṣebí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Ẹ ṣe jà iṣẹ́ tẹ́ rán mi mò ń jẹ́ o. Àwọn alákọ̀ọ́rí kan náà tẹ àtẹ̀jíṣẹ́ kan sórí ètò fún mi. Òun mo ṣe ń dá wọn lóhùn lénìí. Mo máa sẹ́ǹdì ẹ̀ sí yín. Ẹ máa bá mi gbé kí Yèyé Dára gbé everybody. Kọ́ bá mi gbé kójú àṣebí wọn ń ta láwọn àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá. Àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá à ń sọ pé a fẹ́ bọ́ lóko ẹrú. Ẹ̀yin kan sọ pé ẹ fẹ́ máa tì wá síbẹ̀. Ẹ̀yin kan sọ pé inú ìyà yìí lẹ́fẹ́ ká wà. Ẹ lọ gbọ́rọ̀ tí Kóìkì sọ ni. Ó ní kò sẹ́ni tó wà níta. Kò sí ẹni tó wà níta nínú àwọn ọmọ Ṣàgámù nínú àwọn ọmọ Nàìjíríà tó jẹ́ ọmọ Yorùbá tí kì í ṣe pé iṣẹ́ takuntakun náà ń ṣe. Ìyà pẹ̀lú nǹkan kan náà ń jẹ. Kì í ṣe pé bóyá gọ́ọ̀mẹ̀ntì fìyà jẹ wá àbí inú òtútù bí ń ṣe wáyé ìsìn ètè mi bíbá ẹ̀sìn ó ti bẹ́ díẹ̀ pẹ̀lú bá ṣe ń kun ètè tó. Ǹjẹ́ ṣé lu Nàìjíríà rí bẹ́ẹ̀ bí? Ṣé ilẹ̀ Yorùbá rí bẹ́ẹ̀? Ẹ wo bí Ọlọ́run ṣe nínú gbogbo àgbáyé pátá Ọlọ́run dálẹ̀ Yorùbá dáadáa. Bàbá mi Adémẹ́fún ẹ káàbọ̀ sórí ètò. Brọ́dà mi Ọ̀gbẹ́ni Adémọ́lá Adéwùnmí ẹ ṣé mo dúpẹ́ jàre. Ọlọ́run dálẹ̀ Yorùbá dáadáa. Àwa la ní àṣà. Àwa la ní respect. Ọlọ́run kẹwàá fún wa ní ọrọ̀ ajé lóríṣiríṣi. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo nǹkan tọ́lọ́run fún wa yìí níbo lẹ́yìn tẹ́ ń darí ilẹ̀ Yorùbá bó lẹ kórí ẹ̀ sí. Awítọ̀ ń pariwo Bọ́lá Ahmed Tinubu òun ló lè ṣe. Kò lè ṣe dòdò kò lè ṣe dòrémí. Bàbá Bọ́lá Ahmed ò lè ṣe nǹkan kan kò lè dá nǹkan kan ṣe. Àwọn tó mọ̀ jù yín lọ wọ́n mọ̀ pé bó débẹ̀ kò lè dá nǹkan kan ṣe nítorí pé ayé òṣèlú leléyìí kì í ṣe ayé mílítírì débi tó pé ó fẹ́ pàṣẹ tipátipá. Bàbá mi Adéọlá Ṣótìmẹ́yìn ẹ káàbọ̀ sórí ètò. Nígbà tó bá fẹ́ ṣe nǹkan kan brọ́dà mi Mohammed ẹ ṣé mo dúpẹ́ jàre. Nígbà tí ààrẹ bá fẹ́ ṣe nǹkan kan tó jẹ́ pé ààrẹ òṣèlú ni tí kì í ṣe kí náà ti ń pè é mílítírì tí kì í ṣe mílítírì ó ní láti lọ sílé ìgbìmọ̀ aṣòfin. Ó máa lọ bá àwọn ìgbìmọ̀ aṣòfin wọ́n máa jọ jókòó ni. Wọ́n á jọ jókòó wọ́n máa jọ dialogue ní ǹjẹ́ nǹkan yìí báwo ló ṣe lè rí. Nígbẹ̀yìngbẹ̀yìn majority carry the vote ni. Ẹ wá sọ fún mi mélòó ni yín lára àwọn tó fẹ́ dìbò láti sọ pé wọ́n fẹ́ ṣe nǹkan kan fún ilẹ̀ Yorùbá. Mélòó lẹ jẹ́ nínú gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀. Out of 108 a ní 28 àwa àti Igbo 28 la ní. Bí 80% ó wà lọ́dọ̀ wọn. Ẹ wá sọ pé ẹ tí Yorùbá bá débẹ̀ wọn máa ṣe kinní kan ẹ̀ ń tàn wá ẹ̀dẹ̀ ń tanra yín. Àwa ń gbàdúrà pé ká bọ́ nú ìyà ká bọ́ lóko ẹrú ni. Nígbà tẹ́yìn kan bá dìde tẹ́ báyìí sọ pé ẹ jẹ́ bàbá fún wa ìfẹ́ la fi yàn yín ìwọ àṣìṣe òòṣà yìí ṣé wọ nìkan ló nífẹ̀ẹ́ ọba yẹn ni ṣé wọ nìkan lọ́ba yẹn jọba lé lórí ni. Ó ń control ìlú 33 Làkàrègbè ń control ìlú 33 ìlú ló wà lábẹ́ ẹ̀ tó ń control wó yí ọ̀dọ́ tó wà lábẹ́ ẹ̀. Jẹ́ kí àwọn ọ̀dọ́ Ṣàgámù nìkan kan jáde 90% ò níṣẹ́ lọ́wọ́. Ìwọ àṣìṣe òòṣà yìí ìwọ ti rí opportunity nsìn ó wà fortunate so bí ìwọ ti rí opportunity kan sì ó ti believe pé káwọn tó kù kan lọ kú sómi ayé máa bàjẹ́ ni ìwọ tó níwọ àṣìṣe òòṣà yìí. Kí ni nǹkan tó ń rán pẹ̀lú brain yín náà tẹ máa ń believe pé bóyá tẹ bá ti kàwé kan ó lè sọ òyìnbó wèrè kan èmi ò gbóyìnbó torí pé mi sọ máa lé Yorùbá èdè mi ni màá sọ mo cherish èdè mi. Ó ṣe làákàyè tó làákàyè òkúnná tó àṣìṣe òòṣà làákàyè òkúnná tó. Wọn ò nírònú ní jẹjẹrẹ bàbá mi tó bá nírònú tó ní làákàyè wàá wò pé nǹkan tá à ń sọ yóò tọ́ ọ̀rọ̀ ni. Ó believe pé àwọn kan lè wà lẹ́yìn ẹni tó wà lẹ́yìn ẹ̀ kì í ṣe pé mi ò mọ̀ ṣùgbọ́n torí pé kò tí ì jáde síta kò lè jẹ́ kí n dárúkọ ẹ̀ jẹ́ kó dárúkọ mi máa pa ìtàn fún. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bàbá tiẹ̀ ló jẹ́ ìwọ sábà fún ni máa pa ìtàn fún ìtàn ẹ̀dẹ̀ ní orí social media náà ni màá ti pa kọ́ndẹ̀ lọ yẹ ìtàn yẹn wò tí ò bá ti rí bẹ́ẹ̀ á bàyà láyà yín. Yorùbá nation no going back wàláyé apostle Adéọlá Akínlẹ́yẹ ẹ ṣé mo dúpẹ́ bàbá mi ẹ káàbọ̀ sórí ètò. Ẹ má rò pé bóyá tẹ bá ti wà fortunate tẹ ti rí nǹkan kankan tó ẹ pẹ́ lè máa ṣe tẹ ti rí owó gbà tẹ ń lo àwọn kan tẹ ń lórí àwọn kan tẹ ń kó jọ ẹ má believe pé ẹ ti tó tán
ẹ ti dọlọ́run àsìkò ń bọ̀ tẹ́yìn náà máa padà tọrọ jẹ tí nǹkan tá à ń sọ yìí tí ò bá ti ṣeé ṣe ń tá ń jà fún yìí tẹ́ ẹ̀ bá ti jẹ́ ká jọ jà fún owó tó ń rí lé nìyẹn ẹlòmíì ń bọ̀ ń bẹ̀ lọ́la ó máa padà tọrọ jẹ èpè kọ́ ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí lé àti òun Azeez Òòṣà fúnra ẹ̀ kó lọ ṣèwádìí gbogbo àwọn tó ń kúrò lórí òṣèlú tó ń kúrò lórí ipò tá à ń wí yìí ẹ lọ wò wọ́n tó bá kúrò lẹ́yìn ọdún 4 tó máa tó bí ọdún 5, 6, 10 sígbà yẹn wo bí ìgbésí ayé wọn ṣe ń rí àfi tí Ọlọ́run bá ṣe ń kẹ́ tó bá yìí rí opportunity tó yìí rí ibìkan gbà lọ láàrin wọn tó yìí ráyè núra ẹ̀ mọ́ wọn òun ló yà kù pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ń ba gbogbo nǹkan yìí jẹ́ à ń sọ̀rọ̀ fún bàbá àkárìgbò lẹ́rẹ̀ mọ́ ọba ni lóòótọ́ mo ṣí fìlà kábíyèsí ọba ní orí adé mo ṣí fìlà fún kì í ṣe nǹkan míì àkárìgbò tó wọn tó Ọ̀yọ́ aláàfin wọn tó aláàfin Ọ̀fẹ́ Ọ̀yọ́ torí nílẹ̀ Yorùbá tá a bá mú bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ọ̀dọ̀ aláàfin la tún lọ nígbà tí bàbá ṣe nǹkan tó dùn wá bẹ́ẹ̀ la ṣe bọ́ síta tá a sọ̀rọ̀ bàbá dẹ̀ mọ̀ pé nǹkan tá à ń sọ òótọ́ ni wọ́n dẹ̀ padà pẹ̀lú ẹ̀ wọ́n padà sọ́pọ́ọ̀tì wa ni ìwọ Azeez Òòṣà ní ọ̀rọ̀ kan lẹ́nu fọ́tò ẹ̀ máa hàn sí gbogbo àwọn ọ̀dọ́ lójú nítorí pé àwọn kan wà tí yà ń jẹ wọ́n ìwọ ti wà ó ti ní opportunity láti lè máa rí owó ń bì kan so má bìlí pé bí wọ́n ṣe ń rí owó yẹn àwọn tó kù àwọn náà ó ti dẹrùn fún wọn ṣé gbogbo ẹbí tiẹ̀ gan ló ti dẹrùn fún ni ṣé gbogbo ẹbí tèmi ló ti dẹrùn fún ni mo sọ ṣáájú lẹ́ẹ̀kan èèyàn mélòó ni wọ́n finú fẹ́ dọ̀ tó fi ń ṣàánú fún nílùú Ṣàgámù bẹ́ẹ̀ tó pé ṣe ló ń ṣàánú fún wọn àwa tá wàá lóyìnbó ń bí Elédùmarè kó dáríjì mi kì í ṣe pé bẹ́ẹ̀ a fi ń ṣe ti ìgbéraga bẹ́ẹ̀ a fi ń ṣe kinní bẹ́ẹ̀ náà la ṣe ń ṣe sílé ẹ̀yin èèyàn játijàti yìí oníwà Azeez Òòṣà ògbọ́n sórí kinní ò ṣe bálabàla àwa náà owó ara wa sínú nǹkan àtàǹṣe yìí ni mélòó ló ti rí program mi tó rí account number lórí ẹ̀ ẹ ṣé bàbá mi ọba àṣọ ni Ọlọ́run ẹgbà ọmọlúṣà àbí agbègbè àkàlà ẹ mélòó ló ti rí account number lórí kinní mi pé ókè ẹni yìí ṣe lóhun tẹ̀ ń gbowó mo ń ṣe iṣẹ́ tí Ọlọ́run ọba rán mi ni mo ń ṣe iṣẹ́ tí mo mọ̀ pé mo lè jẹ́ fún ilẹ̀ Yorùbá mo ń ṣe iṣẹ́ tó jẹ́ pé ṣe ni máa jẹ fúnlẹ̀ Yorùbá ní ìgbà tí mo ti bẹ̀rẹ̀ nǹkan yìí mi ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni bàbá tí mo sọ̀rọ̀ sí wọn nítorí pé wọ́n ṣe nǹkan tó dùn wá ṣé mi nìkan ni mo jáde fún bàbá Àkárìgbò ni ó ṣe lọ bá àwọn tó kù tán jáde fún wọn ìwọ tó níwọ Azeez Òòṣà ó ṣe jáde fún àwọn tó kù tán jáde fún bàbá Àkárìgbò tán jáde fún ọba wa Babátúndé Àjàyí lọ bá àwọn tó kù náà Aláké gan tó jẹ́ pé bàbá ẹ̀ á jáde fún wọn àṣẹ bàbá mi Láàmú Olúmídé Bákàrẹ̀ ṣe mo dúpẹ́ jàre bàbá kí ló ṣe yín ẹ ronú ẹ nífẹ̀ẹ́ ara yín nǹkan ẹyọkan náà ló sọnù lórílẹ̀‐èdè Yorùbá nílẹ̀ Yorùbá nǹkan ẹyọkan ló sọnù kí ni nǹkan tó sọnù òun ní ìfẹ́ mi ò fẹ́ sọ̀rọ̀ nípa Nàìjíríà mọ́ Nàìjíríà kàn mí mọ́ ìfẹ́ ló sọnù lórílẹ̀‐èdè Yorùbá ìfẹ́ sọnù ni ǹjẹ́ tí wọ́n bá nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹbí wà ní kó torí bọ oòrùn kó wá máa já tíkẹ́ẹ̀tì 400 naira léde ó nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ nì tó o bá nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ wàá rí ọmọlàkejì ẹ wàá ṣàánú fún un tí bàbá bá nífẹ̀ẹ́ ọmọ Yorùbá tó bá nífẹ̀ẹ́ ọmọ Rẹ́mọ tó nífẹ̀ẹ́ gbogbo Rẹ́mọ lápapọ̀ wọn ò ní lọ bá Tinubu máa campaign fún Tinubu lọ máa gbowó lọ́wọ́ Tinubu tó bá nífẹ̀ẹ́ ọmọ Rẹ́mọ tó nífẹ̀ẹ́ gbogbo àwọn ọ̀dọ́ tó jọba lé lórí wọn ò ní ṣe nǹkan yẹn kọ́ dìvẹ́ǹdì ara wọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí ìwọ kọ́ ló máa dìvẹ́ǹdì bàbá kí bàbá dìvẹ́ǹdì ara wọn ọ̀rọ̀ tí mò ń sọ pé ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ n ta ṣe sọ fún yín nìyẹn mo ti sọ síwájú pé ọba tó bá gbowó ìkò ní fàlàáfíà náà àwa ò ní pa yín bàbá wa lẹ́jẹ́ lóòótọ́ àdẹ̀ ní nǹkan kan láti ṣe fún yín a ò ní jí yín gbé àní ṣùgbọ́n ọ̀rọ̀ yìí náà la máa sọ sí yín mo ti sọ síwájú lọ sórí profile mi kó lọ wò lọ search fún gbogbo program mi ó máa bá ń bẹ̀ nígbà tán ti sọ fún ọ pé wọ́n máa fún ọ níye báyìí lèmi ti bọ́ síta tí mo ti sọ̀rọ̀ mo dẹ̀ jẹ́ kó yan ọba tó bá gbà kò ní lálàáfíà ẹ ṣe jàre bàbá mi ọba tó gba owó yìí ò ní lálàáfíà mo sọ mo tẹnu mọ́ ọba tó bá gba owó yìí a ò ní fi lọ́rùn sílẹ̀ kò ní lálàáfíà
ìwọ tó níwà Azeez Òòṣà tó o bá fẹ́ mọ nǹkan tó ń lọ ń gbòòrò mo mọ̀ pé lóṣèlú ni ẹ́ bọ̀ tó bá fẹ́ mọ nǹkan tó ń lọ ń gbòòrò ìwọ pè mí kí n fi ẹ́ sí àárín méjì àwọn kan kó tọ ẹ̀kọ́ bá wọn ṣe mítìn láàrin ìṣẹ́jú 5 wàá jókòó wà ronú ara ẹ̀ wà máa sunkún gan àpá ẹ mọ̀ pé inú ìyàlẹ̀ wà ẹrù bẹ́ẹ̀ ṣayọ̀ lónìí ni torí pé ìwọ òun rí ṣéǹjì kan inú òṣìlẹ̀ wà kì í ṣe inú ayọ̀ òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún ẹ wà nínú ìyà nílẹ̀ Yorùbá wà lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí ǹjẹ́ ó tẹ̀ mọ ipa táwa kó lẹ́yìn náà ṣó mọ nǹkan tó tẹ̀ ṣẹlẹ̀ náà àìmọye àwọn tó ń jí gbé ó ní wọ́n máa já tíkẹ́ẹ̀tì 900 is not 400 is 900 in Ogun State ẹni tó máa ṣiṣẹ́ tó máa wa ọkìnní pẹ̀lú omi lójú pẹ̀lú gbogbo ẹ̀ tó máa já tíkẹ́ẹ̀tì 900 naira so ẹ̀yin jókòó síbì kan ẹ̀yin gbowó yẹn ẹ̀yin believe pé ìgbésí ayé ti yín da ó tún bọ́ síta ó tún lè fi yẹn máa proud pé ìwọ àmúra orí ẹ̀ ti dàrú Azeez Òòṣà ọba àṣọ ni Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ ṣé ó easy ní everybody ń sá kúrò ńlùú tó ń bọ́ sẹ́yìn odi tó ń lọ ṣiṣẹ́ kárakára èmi tí mò ń sọ̀rọ̀ yìí ńgbà mo wà léṣe bí ń pa mí ni ṣùgbọ́n ẹ̀yin wèrè yìí náà ni ńgbà tẹ́ ẹ̀ bá jẹ́ káyé dẹ̀yàn lọ́rùn tẹ́ ẹ fáyé nìyàn lára mo délu Dubai mo lanu mélòó ni Dubai sí Nàìjíríà mélòó mo délu Dubai mo lanu mo kájékù kalẹ̀ ẹ ṣòṣì ní Nàìjíríà ẹ sọ pé kínní ẹ̀yin tẹ́ bá ti rí opportunity kékeré yìí ẹ lè má ṣe bí olóṣì ìwọ Azeez Òòṣà yìí ṣé wọ mọye sójà nílùú Nàìjíríà tó ń rìtáyà fúnra wọn lẹ́nu ọjọ́ mẹ́ta tó ń resign lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n kọ̀wé wọ́n lé ní 200 ṣó rọ̀ wọ́n lọ́rùn ni ẹ bọ́ síta ìṣẹ́nu bálabàla mo kí gbogbo ẹ̀yin tẹ́ ṣe làákàyè torí gbogbo ẹ̀ ni mo kà gbogbo ẹ̀yin tẹ́ ṣe làákàyè lórí ibẹ̀ yẹn tẹ́ bá mi bá bàbá sọ̀rọ̀ pé kọ́ jáwọ́ nínú òṣèlú pé dẹ́tí géèmù ni ilé yẹn á da ọ̀nà yẹn á tòrò gbogbo ẹ̀yin tẹ́ jáde tẹ́ kọ ìwé yẹn tí mò ń rí gbogbo nǹkan tẹ́ kọ síbẹ̀ yẹn láṣẹ Elédùmarè ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ sí gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́ lé báyìí ó máa já sí rere ni gbogbo àwọn ọmọ tẹ́ ti mọjọ́ òbí wọn ẹ̀ ní fojú sunkún wọn lágbára Elédùmarè torí pé mo farabalẹ̀ mo ka gbogbo àwọn kọ́mẹ̀ntì yẹn lẹ́yọ̀kan tí wọ́n ṣe sí Ṣàgámù kìíní kan pípù yẹn mo rí pé àwọn èèyàn ṣe làákàyè nítorí pé wọ́n rí sísí nǹkan tí a sọ ẹ lè má mú gbogbo ẹ̀ lò èmi kò sí anybody tó wà perfect àfọlọ́hun Elédùmarè nìkan àṣìṣe mi lè wà tí mo lè ṣe ń bẹ̀ àwọn tó pè mí sákèsí wọ́n pè mí sákèsí ṣùgbọ́n kì í ṣe pé ìwọ àṣìṣe lómẹ́nu tó ṣẹnu bálabàlá yìí ó dà pé tí ò bá jẹ́ pé ó jáde díẹ̀ gan apá pẹ̀lú ìwé tó kà ó máa dó mẹ́rún nìní torí pé mo rí pé ó dànù díẹ̀ irú ẹ̀kọ́ àwa ti b'Elédùmarè dá májẹ̀mú lórí nǹkan tá a wà yá ní padà ìwọ sọ pé èmi lébi ǹjẹ́ ìwọ mọ iye tó ti gbé fún àwa lórí nǹkan tá à ń ṣe yìí kì í ṣe pé bóyá ṣe la fi ń proud àwọn kan wà lórí kinní yìí sì tán wò mí lọ́wọ́lọ́wọ́ wọ́n lè jẹ́rìí sí nǹkan tí mo sọ yìí àìmọye owó àìmọye ìpè àwa ò ṣe lébi kó jẹ́ kára ẹ̀sìn mi ìlú tèmi wà yìí wàláì tí n bá ní $100 lọ́wọ́ olówó ni mí nítorí pé ọkàn mi balẹ̀ kò sí nǹkan tó ṣe mí tí mi bá lóúnjẹ nílé máa kí fóònù mọ́lẹ̀ máa pè ìjọba máa fún mi lóúnjẹ so mi ní problem nígbà tí mi sí Nàìjíríà so mi ò kí ń ṣolóṣì kó jẹ́ kí yẹn yí ẹ mi kì í ṣe lébi tó bá nídìí owó pè mí màá tún fún ẹ ẹ̀yin yan rádaràda yìí brother mi Akóredé Gold mo kí yín jàre ẹ ṣé mo dúpẹ́ bàbá mi Síkírù Adékanlé ẹ káàbọ̀ ẹ ṣé mo dúpẹ́ brother mi Abe Scope ẹ ṣé so ọ̀gbẹ́ni Azeez Òòṣà tó bá tún jáde tó bá tún kọ̀ọ̀kan míì tún lọ bá lọ́ọ̀yà ẹ kán bá ẹ gbé kalẹ̀ dáadáa kán bá ẹ tún kọ bàbá mi David Olúwatìmẹ́yìn Olúwatóminíyì ẹ ṣé mo dúpẹ́ bàbá ẹ má bínú brother mi Ọlá Múrẹ́nikejì Ọlámilékan ẹ ṣé mo dúpẹ́ bàbá tó bá kọ̀ọ̀kan míì lọ́jọ́kòó Azeez Òòṣà lọ́jọ́kòó kó lọ tún kọ́ jókòó kó ṣe làákàyè ẹ kó wá kọ́ n tó lè gbé kà mí lójú mo tún sọ lẹ́ẹ̀kan sí iyì tó wà lára ọ̀ràndà bàbá wa Àkárìgbò ni
èmi tí mo jókòó tí mò ń bá ẹ sọ̀rọ̀ yìí mi ò lè wọ̀ Ṣàgámù lénìí kí ni mo fẹ́ jáde kí Chairman Lugment kó lórí òun yí òun fẹ́ sọ pé mi ò lè lọ bì kankan ó máa sọ pé òun sínwín ni ṣùgbọ́n bàbá wa ẹni tá a sọ pé ó kọ̀ǹtrólù ẹ wòye local government tó wà lábẹ́ ọba Àkárìgbò bàbá ò lè dá jáde láì gba àṣẹ ní local government àwọn nǹkan táwa ń jà fún nìyí tẹ́yìn sórí burúkú tẹ́lẹ̀ ń hùwà wọ́n bú bàbá yín olómi ẹnu àti wà táwọn tó rán iṣẹ́ ẹ̀ níjọ kú pé ẹ lọ́jọ́ kò kẹ́ lọ tún mí kọ èyí tó bá gbásùn lọ́yẹ́ nínú yín kó jáde yín tó kọ́ yẹn pẹ̀lú nǹkan tí mo rí yẹn tó sọ pé wà àmúrà yẹn mo fẹ́ kọ́ ẹ indicate ara yín tó bá jẹ́ pé gbogbo àmúrà ló ń bá mi jà ẹ indicate ara kẹ́ kọ orúkọ yín síbẹ̀ kẹ́ wá wo ìsísẹ́mi lè fún yín tẹ́ bá pé wá ẹ̀ ní pé lọ. bàbá mi Àtàndá Kazeem ẹ ṣé mo dúpẹ́ jàre ẹ káàbọ̀ sórí ètò ẹ má máa ṣẹnu bálabàla tẹ́ bá sọ̀rọ̀ tẹ́ bá hùwà kan ẹ wẹni tẹ́ máa hùwà sí bí n ṣe wà bí n ṣe ń bá ẹ sọ̀rọ̀ tí n bá fẹ́ lọ́wọ́ agbára fún ẹ máa lò fún ẹ bọ̀ kò sí nǹkan tó kàn mí pẹ̀lú yẹn kò sí nǹkan tó kàn mí pẹ̀lú yẹn òótọ́ mo sọ fún ẹ tí n bá fẹ́ wo ojú mi dáadáa kó tún mi wò lọ́bìnrin tí n bá fẹ́ lọ́wọ́ agbára fún ẹ tí n bá fẹ́ fìyà jẹ máa fìyà jẹ ṣùgbọ́n èmi ò sí fún yẹn torí pé ẹ̀yin lẹ máa ń hùwà bẹ́ẹ̀ iṣẹ́ yẹn ẹ̀yin lẹ ní lọ́wọ́ ẹ̀yin lẹ fìyà jẹ àwọn èèyàn tẹ máa ń lọ́wọ́ agbára léèyàn lórí tó bá tó jáde tó kọ̀ọ̀kan míì tó lè kọ kó tún jẹ́ kí n rí i máa sọ fún ẹ pé lákọ mo wà bí ìbọn ìwọ kì í ṣòṣà o àwa gangan ló ṣà ìwọ kẹ ìwọ ò ní kú pé látara nǹkan tí mò ń sọ tó ń bí mi nínú ẹ̀yin èèyàn mi ọba tó bá jẹ nínú ìlú ó gbọ́dọ̀ wá àtúntò sínú ìlú ẹ ò gbọ́dọ̀ yingin nǹkan ò gbọ́dọ̀ ṣe àwọn ọmọ ìlú ẹ tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ bí ìjà ní tó lè fa ogun tó lè fa ọ̀tẹ̀ tó o bá jẹ́ ọba gidi tó jẹ́ ọba tó jẹ́ pé lóòótọ́ orí òdodo ló wà ó gbọ́dọ̀ wá àtúnṣe ṣe sí àwọn èèyàn wa ara makun wọn wà bóyá wọn ti dé láti Abẹ́òkúta báyìí nípa nǹkan tí bàbá ṣe táwa ń kọ̀ǹpléè lórí òun ni mo ṣe sọ pé tó bá jẹ́ pé lóòótọ́ náà jọba tí àwọn ọ̀run máa lè bá wọn sọ̀rọ̀ wọn ò ní ṣe bẹ́ẹ̀ wo eégún ò lè ṣí léwọ̀n kọ́nà sẹ́ẹ̀ bàbá kò sọ́nà bẹ́ẹ̀ ni wọ́n á wí èèyàn kan ló ń da makun láàmú tó sì jẹ́ pé látọ̀dọ̀ yín lẹ́ni yìí ti ń da makun láàmú wọ́n wá lẹ́ẹ̀kínní gbogbo àwọn àgbàlagbà àwọn arúgbó wọ́n wá lákọ̀ọ́kọ́ wọn afẹjọ́ ìsùn kábíyèsí ọba Babátúndé Àjàyí yóò máa rí nǹkan kan ṣe sí wọ́n tún wá lẹ́ẹ̀kejì kábíyèsí ọba Babátúndé ò rí nǹkan ṣe sí o ẹ promise àwọn ẹni yìí pé máa wá nǹkan ṣe sí within 7 days kó tó tó ọjọ́ méje tá à ń wí yẹn ti kúrò ńlùú ìwọ wá dúró ìwọ jókòó ìwọ ní wàá sísè ó ṣẹnu yamayama wo Barrister ti kọrin tán gbogbo ẹ̀dá tó bá ń hùwà àdúrà táyé ṣépè fún àdúrà láàmọ̀ ìwọ tó bá ń hùwà èpè táyé ṣàdúrà fún èpè ájà ẹ́ kí nìkan tá à ń wí kí nìkan tá à ń bá òun náà ṣe sọ pé bọ́ba ayé bá da tí ò dáadáa tọ̀run ó gbà dá àwọn onílẹ̀ tẹ̀sí ń wò yẹn àdàbíjà ó ju ògùn lọ àwa pe àdàbí gbogbo ohun tí mo sọ lórí fídíò mi yẹn ẹ̀yin ẹ pe àdàbí lémi lórí ẹ lọ sí òde òṣì ìlú gbogbo àwọn afọbajẹ tó wà ní ìṣáàjì ọ̀rọ̀ yìí nígbà tí bàbá yìí máa jọba kọ́ lọ síwájú òṣì kọ́ lọ búra sí tí ò bá rí bẹ́ẹ̀ tó bá ti jẹ́ pé ẹ gbowó lọ́wọ́ Babátúndé Àjàyí o kẹ́ tó fi jọba o ńṣe lẹ ṣe iṣẹ́ tí alálẹ̀ ràn yín ẹ lọ sẹ́ẹ̀rì Ṣàgámù ẹ bu omi Ṣàgámù kẹ́ mú tẹ bá ti fira yín rẹ̀ máa fi mí ré pé tí ò bá rí bẹ́ẹ̀ ẹ kó sì sọ̀hún kẹ́ kó rárá àdá sọ̀hún. nígbà tí ayé wà láyé ìwọ tó sọ pé wọn ò mọ̀ nípa àṣà àbí wọn fojú àjà ń gbolẹ̀ o ò mọ̀ nípa àṣà o ò mọ̀ nípa nǹkan tá à ń wí tó bá mọ̀ nípa ìṣẹ̀ṣe kò sí ọba tó máa fi owó jẹ wọ́n ń lé ọba mú láti jọba ni ìwọ mọ̀ pa àṣẹ̀ṣe kí ló mọ̀ ń bẹ̀ ọmọdé ṣe ni ẹ́ nígbà táyé ń jẹ ayé wọ́n á lé ọba mú ni àwa sá fún ọba la fi sá dé Ṣàgámù tá fi tẹ̀dó sí Ìtàn Alára lọ bèrè ìkókó lọ ṣèwádìí ọ̀rọ̀ tí mò ń sọ yìí Ìtàn Alára a sá fún ọba la fi sá dé ìlú Ṣàgámù la fi dó Ìtàn Alára o mọ̀ nípa nǹkan tó ń jẹ́ ìṣẹ̀ṣe o kàn fi ti gbọ́ ni o súnmọ́ ìṣẹ̀ṣe kí lo ìtọ́jú ẹ̀ bọ̀ ibolójú ẹ̀ bá dé ná o mo ṣe pòwe fún ẹ pé èmi ti dókun mo ti mọ̀kún mo wẹ̀ lọ sàá ojú mi tó lẹ̀ o tó kàró
ẹ má jẹ́ ká máa tanra wa o ọlọ́run ọba ò fábòsí kò sì fẹ́yàn jẹ pẹ̀lú ẹ ṣe òótọ́ ẹ ṣe òtítọ́ ó ṣe jàre olú ọmọ olówó kelebú mo kí ẹ jàre ẹ ṣe òtítọ́ ní kẹ́ ṣe ẹni tó bá ṣe òtítọ́ ni má lẹ máa gbé ètè mi sọ èmi ní kó padà sẹ́nu mi kẹ́tì rí bàbá ńlá ìpọ́nrípọ̀ máa pọ́n gbọ́n bàbá ńlá yẹn kan kí n wọ̀ Ṣàgámù lé nìkó ló fẹ́ dá mi dúró wọn bí ẹkú wàláhì mi fi ṣe gbéraga mi mọ bó ṣe lè jẹ́ ó tọrọ ni bàbá mi Àtàndá Kazeem nǹkan tó ṣẹlẹ̀ nínú Ìwó náà nìyẹn òun ló ṣẹlẹ̀ sí ìlú Ìwó òun nìyẹn ṣe ń ṣe bálabàlá kiri n tó ṣẹlẹ̀ ní Ṣàgámù òun náà ló ṣẹlẹ̀ ní Ìwó òun nìyẹn ṣe ń ṣe bálabàlá kiri ẹ ọba tó bá fi jẹ lórí òtítọ́ tó bá mọ nǹkan tó ń bá alálẹ̀ sọ lóòtítọ́ àti òdodo ò ní dalẹ̀ àwọn tó jọba lé lórí ò ní dalẹ̀ àwọn tó jọba lé lórí ṣèbí ńgbà tá à ń dárúkọ gbogbo ọba lógùn state mo ń ṣífìlà mo ń gbé gbòòsà fún bàbá ni Àwùjalẹ̀ bàbá Adétọ̀nà Síkírù kábèsí ẹgbó ẹ̀tọ́ bàbá yìí nìkan ni ò jáde lógùn state náà àwọn promote ruler yìí láti gbàgbàkúgbà ọba Síkírù Adétọ̀nà nìkan kádé ó pẹ́ lórí bàbá yìí nìkan ni ò ṣe gbogbo òṣì ni ò ṣe gbogbo trash táwọn bàbá yìí lọ ṣe Aláké Olówu Àkárìgbò gbogbo wọn pátá gbogbo àwọn táwọn wí pátá gbogbo wọn pátá lọ́rìnrìn wọ̀ sí yìí ìwọ kan wá jáde rò bí bóyá ní kankan tó le tó ó ṣe táwọn tó kù lóhùn àwọn tó máa jáde fún yín ṣìpọ̀ ẹ̀yin èèyàn rárára yìí èèyàn ní wà nílùú kó má léèyàn tiẹ̀ lóòótọ́ ọ̀rọ̀ ni òtítọ́ ni èèyàn ní wà nílùú kó má léèyàn tiẹ̀ ṣùgbọ́n èèyàn tẹ́ bá ní ẹ máa pè wọ́n ṣàkíyèsí bàbá nǹkan tẹ́ ń ṣe yìí ó kù díẹ̀ káàtó bàbá nǹkan tẹ́ ń ṣe yìí ẹ má jẹ́ ká ṣe báyìí mọ́ bàbá ẹ jìnnà sí àwọn nǹkan báyìí kémi tó jáde kí n tó jáde síta kí n tó sọ̀rọ̀ tí n bá parọ́ ó ṣì Ṣàgámù kó dáa fún mi ó lẹ́ni tí mo kọ́kọ́ pè lẹ́ni tó súnmọ́ bàbá pé àlàyé ẹ wá bá bàbá sọ̀rọ̀ gbogbo ìrìn tí mo lọ rìn tí mo rí tọ́rìn yìí eléyìí kò ń ṣara ẹ tí ẹ̀gbọ́n yìí fi dá mi lóhùn ní pé ṣé mo mọ̀ pé olóṣèlú làwọn bá ń jẹ ọ̀rọ̀ yìí bí mi nínú púpọ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni àwa sọ̀rọ̀ náà tán ìwọ níwọ àmúra kan tẹ́ ẹ bá ń wá ojú rere àbẹ́ ìṣe ń wá kankan látọwọ́ ara yín fún ara yín nìyẹn agbájé lówó lọ́wọ́ ọmọ ẹ̀ lóògùn àǹfààní ẹbí ẹ̀ ni àǹfààní ẹbí tiyín ni kò dọ́dọ̀ tèmi tí mò ń sọ̀rọ̀ yìí gbogbo wọn ni mo fi ń sọ̀yà orú àwa ìṣèlú yẹ ká sọ pé kò kàn wá ní tó ń ṣẹlẹ̀ ńlé nítorí pé bí mi lówó lọ́wọ́ mo tún sọ lẹ́ẹ̀kan sí kí n má ní $100 lọ́wọ́ wàláhì mi ò ṣẹgbẹ́ yín mi mọ nǹkan tẹ́lẹ̀ kó sákàǹtì nítorí pé máa jáde freely tí n bá kí mọ́tò mi mọ́lẹ̀ sí tí n bá wò pé 2019 mo fẹ́ lọ àbí 2020 kílẹ̀ tó ṣú yìí máa gbé mi wọlé sí ṣé mo wá jẹ́gbẹ́ yín mi ì ṣẹgbẹ́ ìyá láyà ẹ̀ ẹ ṣí ọpọlọ yín àwa tá a wà lókèrè à ń rí nǹkan tó ń ṣẹlẹ̀ àìmọye nǹkan táwa ń rí tẹ̀yìn ò rí bàbá tí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀ tí wọ́n ń ṣẹnu yàmàyàmà yìí mo ní agbé àwọn èèyàn dìde agbé àwọn ọ̀dọ́ dìde ẹ yọjú sí kábíyèsí àgbàlagbà tẹ̀lé wọn àgbàlagbà tá a bá sọ̀rọ̀ ọjọ́ orí kì í ṣe ẹgbẹ́ bàbá wa Babátúndé Àjàyí ọba náà fi ju ìyá tá à ń sọ yìí lọ àgbàlagbà wọ́n dìde tẹ̀lé àwọn tá à ń wí yìí ẹ bá mi lọ bí ẹ lọ confirm nǹkan tí mò ń sọ yìí pé ṣé bàbá yọjú sí wọn ǹjẹ́ wọ́n jẹ́ kán rí bàbá bí torí pé wọ́n sọ yìí pé àwọn youth tó ń wà nídìí ọ̀rọ̀ Oòduà nation ẹ bí wọ́n léèrè ǹjẹ́ wọ́n rí wọn sójú so dájúdájú ẹ̀ ń sọ fún wa pé n tẹ́ gbé lọ́wọ́ yẹn o kò ń ṣe tiwa àwọn onílẹ̀ ó bí yín àfi tẹ́ bá ṣàtúnṣe bàbá ẹ ṣe àtúnṣe bí mo sọ ńgbà tí mò ń sọ̀rọ̀ pẹ̀lú bàbá wa Aláàfin Ọ̀yọ́ nìyẹn ẹ ṣe àtúnṣe bàbá ṣe ni kẹ́ ṣe àtúnṣe tẹ́ bá ṣe àtúnṣe ìdáríjì ẹ̀ṣẹ̀ wà nítorí pé Elédùmarè gan sọ pé òun ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kì í ṣe pé kó ronúpìwàdà kò sẹ́ni tó mọ̀ èmi tí mò ń sọ̀rọ̀ èmi ò mọ̀ ẹ̀yin tẹ́ ń wò mí lé ẹ̀ mọ̀ oníkálukú wa ló ní tàbí ṣùgbọ́n tiẹ̀
ṣùgbọ́n ẹ má jẹ́ ká hùwà tó máa pa àwọn èèyàn wa lára jù tá a máa fi máa padà sóko ẹrú. So gbogbo nǹkan wọ̀nyí òun là ń sọ fún yín. Ẹ jẹ́ má bínú jàre, ó dà pé ó ti ní low battery. So Yíbò wà ń bẹ, Haúsá wà ń bẹ, ọ̀nà wo ni wọn ò ní ṣe bọ́ ṣe fẹ́? Ọ̀nà wo náà ní ṣe bọ́ ṣe fẹ́? Alhaji Taofeek Ajífòyìnbó, ẹ káàbọ̀ sórí ètò. Brother mi Saliu Fọlákẹ́, ìyáàfin Fọlákẹ́ Lawal, ẹ káàbọ̀ sórí ètò. Brother mi William Ọlásùnbọ̀, ìyáàfin, ẹ má bínú, ẹ káàbọ̀ sórí ètò, ẹ má bínú jàre. Ẹ ṣé mo dúpẹ́ brother mi Akóredé Gold, wọ́n ní kẹ́ máa pín ètò yìí, ẹ bá wa share ẹ̀, ẹ bá wa share ẹ jẹ́ kó délé kó dóko. Kò sí nǹkan tí à ń sọ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ bí kò ń ṣe wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀dọ́ má wò pé bóyá o ti rí àyè kan, ìwọ ti ní opportunity kan, má wò pé kíbi máa pa ọmọlàkejì ẹ, má wò pé kò sí nǹkan tó kọ̀wọ́ pẹ̀lú àwọn tó kù mọ́. Ẹ nífẹ̀ẹ́ ara yín, ìfẹ́ lọ́lọ́run bá fi dálé ayé. Tá a bá nífẹ̀ẹ́ a ò ní lájú wa sílẹ̀ kíbi máa pa àwọn èèyàn wa. Tá a bá nífẹ̀ẹ́ a ní lájú wa sílẹ̀ káwọn èèyàn wa máa ráhùn. Tá a bá nífẹ̀ẹ́ a ní máa jẹ́ kí àwọn èèyàn wa máa kú sójú wa. Ẹ̀yin èèyàn mi, ẹ wòye èèyàn tó ti kú nínú nǹkan tá à ń sọ yìí. Ẹ wòye ẹ̀mí tó ti sọnù nínú nǹkan tá à ń sọ yìí. Ẹ wòye àwọn tó ti padànù, ẹ wòye ìdílé míì tó ti pa lẹ́kún. Ẹ̀yin jókòó ẹ rí opportunity yẹn ò mí pé kẹ́ wá wò pé àwọn tó kù mọ́ ṣe. Kí ló dé tá à ń ṣe bẹ́ẹ̀? Kí ló dé tá à ń ṣe bẹ́ẹ̀? Ó yẹ káwa náà ronú pé tọ́ ń tán ṣe yìí ó mà kù díẹ̀ káàtó. Ń tán ṣe yìí kò máa yẹ kó máa rí bẹ́ẹ̀. Àwa fúnra wa bígbà pé a fi àwọn kan ṣe yẹ̀yẹ́, a fi àwọn kan ṣe ẹlẹ́yà pẹ̀lú ìwà tá à ń wù ni. Nífẹ̀ẹ́ ara gẹ́gẹ́ bí ọmọlàkejì ẹ. Tí bàbá bá nífẹ̀ẹ́ wa kò ní gbowó lórí wa, nítorí pé ọba tó bá gbowó lọ́wọ́ olóṣèlú ó gbowó lórí àwọn ọmọ ìlú ni, orí àwọn gbogbo àwọn ìlú yẹn ló gbowó lórí ẹ̀. Ó gbowó lórí tẹ̀yìn, ó gbowó lórí tèmi, ó gbowó lórí àwọn ọmọ wa, nítorí pé owó tó gbà yẹn owó tó máa jẹ Ọlọ́run ló mọ iye ọdún tá a fi jẹ̀yà ẹ̀. Ní kẹ́ má ṣòṣèlú tó o bá jó lóṣèlú, ṣùgbọ́n tá à ń ṣe yìí ẹ̀yin èèyàn wa kí ló dé tẹ̀ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀. Brother mi Kọ́lí Brad, ẹ káàbọ̀ sórí ètò. Ìyáàfin Orítókẹ́ Awóyẹmí, ẹ káàbọ̀ sórí ètò. Kí ló dé tẹ̀ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀? Ẹ wo ìlú yìí, ẹ kàn lè máa wa mọ́tò lọ. Tí òyìnbó kan bá rí yín tó bá rí condition yín, wàhálà á sì pàkìtì yín, á béèrè lọ́wọ́ yín pé kí ló ṣẹlẹ̀, bóyá òjò rọ̀ náà bí nǹkan kan ṣẹlẹ̀, mi ì mọ̀ bó ṣe lè ní owó tó. Á gbé yín délé, ó lè tún fún yín nìkan gan àpá. Brother mi Denmark Motors, ẹ káàbọ̀ sórí ètò, ó lè tún fún yín lówó. Ṣùgbọ́n ẹ̀yin ò nífẹ̀ẹ́ ara yín. Ẹja lẹja ń jẹ sanra, owó yẹn lẹ ń lò. Ẹja lẹja ń jẹ sanra, òun lẹ ń lò. Kí ló ṣe gbogbo wa tá a lè jọ panupọ̀? A mọ̀ pé nǹkan tá à ń sọ yìí òtítọ́ ọ̀rọ̀ ni. Instead tó yẹ ká jọ gbárùkù tì, instead tó yẹ kí gbogbo wa jọ pawọ́pọ̀ ká jọ ṣe nǹkan yẹn, a wà máa gọ sẹ́yìn ká kan, a wà máa kí ló ń ṣe wá gan náà? Ẹ jẹ́ ká ṣe dáadáa, ẹ ṣe dáadáa sí sọ́kùnrin, ẹ ṣe dáadáa sóbìnrin. Ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa. Mo sọ lẹ́ẹ̀kan sí, ṣe ló yẹ káwa tá wà ń bí ká sọ pé kò kàn wá. Ṣùgbọ́n tá a bá sọ pé kò kàn wá jẹ́ pọ̀ máa lè ní wá, nítorí pọ̀ máa lè ló fọwọ́ sí ju ilé. Torí pé àwa kì í ṣe ọmọ àlè ló mú wá sọ gbogbo nǹkan tá à ń sọ, kì í ṣe pé agbowó ń díẹ̀. Kó o jẹ́ kí yẹn lọ sínú skọ́ọ̀lẹ̀ ìwọ àṣìṣe òṣà, jẹ́ kó lọ sínú àgbà owó díẹ̀ àtúnáwó àpò ara wa bá a ṣe ná làágùn. Tí bá máa parí program yìí sìn, mo lè ṣe meeting di 12 lóru, mo lè ṣe meeting di 2 lóru. À ń fàsìkò sílẹ̀, à ń fi gbogbo ẹ̀ sílẹ̀ fún nǹkan tá à ń ṣe yìí ni. Ebi ń pa àwọn kan lè,
ìyà ń jẹ àwọn kan bí wọ́n ṣe ibi wá sí sòṣàyí sí bó ṣe ń gbowó òjò ìtẹ́ ń gba owó lọ́wọ́ àwọn ọlọ́kadà ìtẹ́ ń lọ́wọ́ lọ́wọ́ gbà yìí ebi ń pa àwọn kan nínú àwọn ọlọ́kadà yẹn ẹlòmíì àti jẹun ikú káká ni nínú ilé ẹ̀ nítorí pé ó máa ronú owó tíkẹ́ẹ̀tì mọ́ ìyẹn nìwọ jókòó síbì kan tó ń gba owó yẹn tó bìlíf pé ó ti tó tán ó ti fẹ̀ tán tá à ń sọ̀rọ̀ pé àwọn bàbá yìí wọ́n yìí tún ba nǹkan yìí jẹ́ sí tẹ́yìn jáde tẹ́yìn ṣẹnu bálabàla. Àṣìṣe òòṣà ó máa bẹ́tà kó take time ẹ̀dùn jàre. A bẹ́tà kó take time kó ṣe ẹnu ẹni gbádégún tí o bá lè support wa má wò pé o lè bá wa jà torí pé o tó bẹ́ẹ̀ mi mọ́ bẹ́ẹ̀ ṣe lè pọ̀ tó ẹ̀ tó bẹ́ẹ̀ tó bá wò pé bóyá èmi nìkan ọ̀rọ̀ tó ń gbọ́ lẹ́nu mi má rò bẹ́ẹ̀ mi nìkan ni mò ń sọ eégún inú ilẹ̀ wọ́n pẹ̀lú àwọn tó ń sọ nǹkan tí mò ń sọ àwọn àgbààgbà àwọn àgbà kan wọ́n pẹ̀lú nǹkan tí mò ń sọ yìí àpapọ̀ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá kì í ṣe Ṣàgámù nìkan kì í ṣe Rẹ́mọ nìkan o àpapọ̀ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá lágbàáyé ni wọ́n sọ nǹkan tí mò ń sọ tí ò bá ti yé dájúdájú. Ìyáàfin Ngozi Àṣàbí káàbọ̀ sórí ètò jàre. Happy Akala ọpẹ́ o jẹ́jẹ́ mo kí ẹ jàre o ṣé mo dúpẹ́. Owó Junior ẹ káàbọ̀ sórí ètò. Àṣìṣe òòṣà wà ní Ṣàgámù ẹ máa rí fọ́tò ẹ lọ sórí YouTube mi ẹ máa rí fọ́tò ẹ ń bẹ̀ ẹ rí fọ́tò ẹ ń bẹ̀ ẹ rí fọ́tò ẹ ń bẹ̀ máa sẹ́ndì ẹ lọ sórí Òkìkíọlá YouTube Òkìkíọlá TV ẹ máa rí fọ́tò ẹ ń bẹ̀. Àfi k'Elédùmarè jà fún wa jàre bàbá mi Adégbọlá Ọlámilékan Elédùmarè ló máa jà fún wa torí nǹkan tá a wà yìí nínú ogun nínú ìyà la wà yìí ẹ wo gbogbo ilẹ̀ Yorùbá pátápátá làwọn arábì yìí ni wọ́n ti kárí ẹ ìjókòó sáàrin ìgboro ń sìn ẹlòmíì orí bẹ́ẹ̀dì ẹ̀ náà máa ti jí báyìí ṣé ìsopọ̀ ń gbowó ọlọ́kadà ni ọlọ́mọ àpẹ́ pé ìbọn náà máa fi tú orí ẹ̀ mọ́rí bẹ́ẹ̀dì ní táwa ń jà fún tẹ́yìn iṣẹ́ nu bálabàla ní táwa ń jà fún tá à ń sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ kó má kó wa lẹ́rú táàtì torí ẹ̀ ń fẹ̀ fún lójoojúmọ́ tá à ń náwó àpò ara wa owó tó yẹ ká fi jẹun ọmọ mi á bèrè owó lọ́mọ nígbà nígbà mi ní fún nǹkan yìí ni máa fowó ṣe owó aṣẹ́nu yànmọ̀tì ó ṣẹ́nu ẹ̀bọ ọkù bọ́ sórí kinní òun ṣe gbogbo ibi tó sọ̀rọ̀ àdìlẹ̀ Yorùbá pátá làwọn ará bíi ti wà tá à ń bẹ Ọlọ́run pé bá pa wá máa ṣe ká wọn àpẹẹrẹ nǹkan tá à ń sọ yìí ẹ lọ́wọ́ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sí bàbá wa Akínyẹlú lẹ́kọ̀ọ́ àwọn British wọ́n wá sí Nàìjíríà bẹ̀ yẹn láti wá bá wọn ṣèpàdé kan ọ̀dọ̀ kí lórúkọ ẹ̀ náà lọ Sẹ́ríkí Èkó òun náà gbà lọ ní tó yẹ kó wá sí Palace tó yẹ kó wá bá bàbá sọ wọ́n ń jẹ́ kó yé wa pé àwọn làwọn nílẹ̀ sẹ́ẹ̀ ìyẹn làwọn sọ tá à ń jà fún tẹ́yìn kan sórí burúkú pẹ̀lú ẹ̀ bóyá lẹ mọ̀ pé gbogbo Yorùbá inú ewu láwà gbogbo Yorùbá inú ewu gidi òun láwà. Engineer Aríkéwúyọ̀ Ismaila ìjọba ọ̀rọ̀ yíyan mi tí lè fèsì sí torí pé mi ò tí lè ríbi kadílẹ̀ mo rí pé tọ́pìkì yìnyẹn pọ̀ brọ́dà mi Ẹ̀rẹ́lúwa ẹ káàbọ̀ sórí ètò jàre ìyáàfin brọ́dà mi Taofik Àdìsá ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣé jàre bàbá mi nǹkan tí àwọn kan tí ojú wọn rí lára àwọn tó ń bá mi sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ yìí ntójú wọn rí ẹlòmíì tó ti sun ilé ẹgbẹ̀yìn tó ti sùn sẹ́gbẹ̀ ìyàwó ẹ̀ last Ọlọ́run ló mọyẹ ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n wọ igbó sígbó ni láti lè dáàbò bo àwọn èèyàn wa ǹjẹ́ ìwọ tó sọ pé wà Àṣìṣe òòṣà ǹjẹ́ ó tẹ̀ mọ́ ń pa ẹ̀ rárá ní Ṣàgámù tó wà ń bẹ̀ yẹn àìmọye ọmọ Ṣàgámù tó wà nínú fíìmù tá à ń sọ yìí tó ń dáàbò bò yín ẹ̀yin olórí burúkú yìí wọ́n dáàbò bò yìí ìwọ Àṣìṣe òòṣà yóò pẹ̀lú àwọn tó ń dáàbò bò ó pẹ̀lú ìwọ tí àwọn tá à ń sọ yìí tó ń dáàbò bò wọ́n wọnú igbó kákàkiri wọ́n sún wọn wó ẹ̀yin jókòó nígbà tẹ́ pẹ́ kan gbowó bóyá lọ ń ṣe fàájì ní klọ́ọ̀bù kan tẹ́ ń gba klọ́ọ̀bù lọ ẹ̀ tó wà lọ́gbà ẹ̀wọ̀n yín òmẹ́ tó yọ òun ẹ̀ tó wà nínú ẹ̀wọ̀n yín kò mẹ́ tó ń gbà ń sílẹ̀ ń ta
kó mọ̀ nítorí pé àwa kan là ń ṣe iṣẹ́ yìí. Ìyáàfin Monsurat Bọ́láńlé ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò. Àwa kan là ń ṣe iṣẹ́ yìí. Àwọn kan náà torí bọ gbogbo ẹ̀ kiri. Àwọn kan náà fi ẹ̀mí wọn sílẹ̀ fún yín. Ṣé san sálárì fún wọn ni? Ǹjẹ́ tẹ́ mọ̀ bọ́n ṣe rìn? Ǹjẹ́ tẹ́ mọ̀ bí wọ́n ṣe gbogbo wàhálà tó ń ṣe yìí? Àwa tá wà lókè òkun bí là ń ṣe gbogbo ẹ̀. Pẹ̀lú àwọn tó wà nílé láwọn kọ̀ọ̀kan tó support wa. Àwítọ̀ ìṣẹ́nu bálabàla. Ìṣẹ̀tẹ̀kẹ̀ ṣẹnu gbọ́lágún tí nǹkan ò bá yé yín, ó yẹ kẹ́ lọ sùn kẹ́ lọ ronú ara yín ni. Ìyáàfin Abubakar Bọ́láńlé ẹ káàbọ̀ sórí ètò ìyá wa. Ẹ ṣé jàre. Ẹ̀sùn ẹ ronú ara yín. Ẹ pé ọ̀dọ̀fín kẹ́ pé àrò kẹ́ pé gbogbo ẹ̀ papọ̀. Ẹ bá ṣe pàdé. Kẹ́ mọ̀ nǹkan tó ń ṣe yín bóyá lẹ mọ̀ pé inú ewu lẹ wà. Inú ewu gidi ni gbogbo yín wà. Inú ewu tó tóbi òun ní ilẹ̀ Yorùbá wà. Àwọn kan náà fira wọn lẹ̀ tán dáàbò bò yín. Ogun State ti ibi tí wọ́n ti da gbogbo ìlú lógun State tán lé gbogbo wọn kó ń bẹ̀ tán lọ sí fún asylum ní Benin Republic. Ṣé ojú lásán ni? Ẹ lọ sí orí YouTube mi máa gbé bàbá yẹn máa gbé kábíyèsí yẹn síbẹ̀. Ó ti jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n possibility wà kó jẹ́ pé kì í ṣe gbogbo aláǹfààní àti wò. Ẹ gbọ́ nǹkan tí ọba yìí sọ. Ọba tó wà ní agbègbè yẹn ẹ gbọ́ nǹkan tí bàbá yẹn sọ. Ó lóun lọ sí police station nígbà tí àwọn people ìwà tán wá ń pa àwọn èèyàn. Àwọn ọlọ́pàá ń jẹ́ kó yé pé kó lọ síbì kan kó lọ complain ni. Ṣé náà ní kó lọ bì kan kó lọ complain. Ó tún kó bẹ́ẹ̀ ó lọ síbẹ̀ yẹn náà the same thing wọ́n kàn ń darí boribo ni. Wọ́n tẹ̀lé o. Ìgbà tí àwọn Fúlàní yìí wọ́n wá màálù nínú àwọn màálù wọn bí tán ti ń pààyàn kiri bóyá yẹn miss wọ́n wá sí police station wá report. Àwọn ọlọ́pàá yìí gbéra dìde gbogbo àwọn èèyàn tó wà ní surroundings yẹn pátá náà fìyà jẹ. Á dá fún yín bàbá onímẹ̀kọ ẹ ní sórí burúkú bàbá mi. Bàbá yìí ní gbogbo àwọn èèyàn tó wà ní surroundings yẹn pátá náà fìyà jẹ tán bẹ̀rẹ̀ sí ní kó wọn. Pé àwọn ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní rìn láti lọ gba àwọn ẹni yẹn sílẹ̀. Ìwọ àṣìṣe òṣà òrí borí ẹ̀ ti dàrú. Àwọn kan wá tán wá sọ yẹn tá à ń jà yẹn tá à ń wo pé kí la lè ṣe kí ló lè solve problem yìí fún wa. Tẹ́yìn kan sórí burúkú táwọn bá kan yìí tún dìde tán lọ ń gbowó lọ́wọ́ àwọn táwọn wí lẹ́yìn. A ti wá àtàwọn tó ràn àṣìṣe òṣà ẹ̀jọ́ ní làǹkàyè orí yín jọ dàrú pọ̀. Ọmọ àlẹ́ Yorùbá ni yín torí pé tẹ́ ẹ bá jọ ọmọ ọkọ ẹ ní lájúlẹ̀ kẹ́ ní kí nǹkan ṣe àwọn ọmọ kó ṣe àwọn Yorùbá ẹgbẹ́ yín. Lọ́kọ̀ ọ̀rọ̀ mi sílẹ̀ àṣìṣe òṣà tí ò bá jẹ́ ìmúra tí gbogbo àwa tá dìde tá múra ẹlòmíì ó lè jẹ́ pátí ibi tẹ́ tí ń jóná máa ti wá dà yín bọn. Tí ò bá jẹ́ gbogbo ìgbésẹ̀ táwa ń gbé. Gọ́vnà tẹ ní kí ni ìgbésẹ̀ tó gbé lórí nǹkan tá à ń sọ yìí. Ìgbésẹ̀ wo ni gọ́vnà yín gbé tó ń gbowó ààbò lórí yín lóṣooṣù? Ìgbésẹ̀ wo ló gbé lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí? Ẹ̀yin ọ̀dẹ̀ játijàti. Òwa ẹ ṣe jáde ààrẹ Almoruf adíṣe bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ ṣe bí bàbá nìkọ̀ọ̀kan ẹ ṣe jàre. Ó wá dìde oníwọ̀ òòṣà bó àwa gangan ló òòṣà ìwọ òòṣà lápá àbúgbó ló ti jẹ́ òòṣà. Ta ló mọ̀kù lẹ lọ́yọ̀ọ́? Orí ẹ̀ burú gan ni torí ò bá burú gan kò tẹ̀ ní wá ṣe nǹkan tó ṣe yìí. Mo dúró dè ẹ́ ó test mi you now know your story mo dẹ̀ ní gbé síta story mi tó mọ̀ gbé jáde kó lè mọ̀ kọ́kàn mi balẹ̀ nítorí pé ẹni tó bá jẹ gbì ló máa kú gbì. Tẹ́ ẹ bá jọ ń gbìmọ̀ pọ̀ gbogbo nǹkan tẹ́ ẹ bá ṣe lẹ́yìn kó kọ́ èmi ọmọ máàcì ni mí wọ́n ti sọ pé bí òkìkí wa ṣe ń kàn sí nìyẹn. Gbogbo nǹkan tẹ́ ẹ bá ṣe lẹ́yìn ó fi ń já sọ́pẹ́ fèmí ni ó fi ń já sáyọ̀ fèmí ni. Orí burúkú lẹ́ ń ṣe. Ta bá rẹni tó rún ẹ sẹ́ mo tún sọ lẹ́ẹ̀kan sí orí gbogbo yín jọ dàrú pọ̀. Lára àwọn nǹkan tẹ́ ń ṣe yìí ẹ mọ̀ pé ó ń ba ayé àwọn èèyàn ó ń ba ọ̀pọ̀lọpọ̀ ayé àwọn èèyàn jẹ́. Ìwọ́rọ̀ opportunity sìn ẹni mélòó ló ti ràn lọ́wọ́ nùlú yẹn ẹni mélòó ó lè ràn yàn lọ́wọ́ nítorí pé ìwà àtẹ̀bí ẹni bí ìwà àtẹ̀bí ẹ ṣe máa wà òkè ló máa lé. Àwọn kan sì ní wọ́n sì wà nù yà wọ́n jẹ̀yà. Ẹlòmíràn náà àwọn tó ń gun ọ̀kadà tẹ́ ń wò yẹn gàrí láàmú kúrò nílé láàárọ̀. Iṣẹ́ ọ̀kadà tó ń wò yẹn kì í ṣe iṣẹ́ tó easy nítorí pé iṣẹ́ tí mo ṣe dáadáa ni. Iṣẹ́ tí mo ṣe dáadáa ni. Olóyè Ọ̀ràndà ó mọ bí ọ̀kadà ṣe rí
ó ti gun ọ̀kadà rí ó mọ bó ṣe rí kọ́lọ́ má jò wálẹ̀ láéláé àìmọye ẹlòmíì tó máa jáde láàárọ̀ ó máa kàn padà wálé pé kóhun rí láti báyìí á gbé mi síbẹ̀ mélòó la máa kà sẹ́yìn. kò dáyàn mọ́ ní jàre bàbá mi ààrẹ kò dáyàn mọ́ ni eléyìí ò dáyàn mọ́ ni tó bá dáyàn mọ́ kò ní ṣẹnu bálabàlá. mo ti sọ fún ẹ lọ sọ́wọ́ agbẹ́jẹ́ ẹ mọ́wọ́ mo mọ àwọn kan tí mo bá gun ọ̀kadà wọ́n sínà mi nínú ọ̀kadà wọ́n lè wà náà àmúrà lénìí tó bá ti rí wọn kó béèrè mi lọ́wọ́ wọn wọ́n lè wà náà àmúrà lénìí ṣùgbọ́n Ọlọ́run sọ pé kémi tẹ̀síwájú nítorí pé ní kì í ṣe ẹran ìlú kan mo ń jagun kiri ni Ọlọ́run sì gbèjà mi jà ó gbàdúrà mi torí ẹ̀ kó jẹ́ kórí ẹ pé ṣí ọpọlọ ẹ kó ronú ara ẹ pé ṣé gbogbo yín tẹ̀lé wa ok ǹjẹ́ wọ́n tẹ̀lé ọjọ́ ọ̀la ọmọ tìyẹ ìwọ ń jayé lè ní ní táwa ń ṣe yìí ọjọ́ ọ̀la ọmọ tìyẹ pẹ̀lú tó o bá ya wèrè ọjọ́ ọ̀la ọmọ ẹ ó pẹ̀lú nǹkan táwa ń jà fún yìí ìwọ ti rí èní ń lò báyìí ọlá tiẹ̀ ò mọ̀ ǹjẹ́ kí ló máa ṣẹlẹ̀ sọ́mọ tiẹ̀ gan lọ́la kí ló máa ṣẹlẹ̀ tí ọmọ tiẹ̀ lọ́la kí ló fẹ́ ṣẹlẹ̀ sọ́mọ ẹ lọ́la ó jà forí ọmọ tiẹ̀ ó ronú ara kó jà fọ́mọ ẹ òótọ́ ọ̀rọ̀ ni bàbá òótọ́ ọ̀rọ̀ ni bóyá ó fẹ́ popular ni ó fẹ́ yẹ káyé mọ̀ òun ni ó ronú ara ìwọ ronú nǹkan tó tẹ̀lé ṣẹlẹ̀ sọ́mọ ẹ lọ́la ìwọ ti wà nípò kan lè ní inú ẹ̀ ń dùn ǹjẹ́ kí ló lè ṣẹlẹ̀ sí ọmọ ẹ lọ́la wo brọ́dà mi Kóìkì ó kúrò láti ìlú òyìnbó ó wá jókòó sí Nàìjíríà torí ọ̀rọ̀ iṣẹ́ ìròbí ṣe ló yá wèrè kó yá wèrè nítorí pé nǹkan yẹn dùn lọ́kàn ó fẹ́ kí Yorùbá bọ́ lóko ẹrú ni tó bá gbà lè ní dédé ó lè jáde kó lóun dìbò fún òun fẹ́ díje fún nǹkan kan tó bá fún ni bọ́ọ̀ fún kò sí nǹkan tó fẹ́ ṣe sí ṣùgbọ́n mi ò kẹ̀rù bẹ́ẹ̀ pé bóyá wọ́n tẹ̀ ní ẹ̀ lọ́kàn bóyá báwọn fẹ́ wá campaign àbáwọn fẹ́ ṣe nǹkan kan ju pé kí nǹkan táwọn ìkó tiẹ̀ bọ́ sí. ẹ wo bàbá àgbàlagbà bàbá wa Bánjí Akíntóyè kélédùmarè kó bá mi lọ́ra ẹ̀mí bàbá ẹ wo pẹ̀lú ọjọ́ orí bàbá yẹn ṣé ìwọ àti bàbá yẹn ta lẹgbẹ́ nù yín ǹjẹ́ bóyá sọ pé o kàwé tó ìṣó kàwé tó bàbá Akíntóyè ni n tí ojú àwọn yẹn rí kó ogun 35 stories ojú ẹ̀ ò lè rí tó máa fi rébọ̀ ò lè rí wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n mọ ìyà tó ń jẹ wá bẹ́ẹ̀ làwọn kọ̀ọ̀kan ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé wọ́n mọ nǹkan yìí nítorí nǹkan tó ń jẹ ń bẹ̀ kò lè jẹ́ nítorí pé àwọn wò pé káwọn ṣáà máa gba tiwọn sápò. ẹ ṣí ọpọlọ yín ẹ̀yin ọ̀dọ́ ẹ ṣí ọpọlọ yín ẹ ṣí làǹkàyè yín ní tá à ń sọ oúnjẹ ayé lè ní jẹ́ ọ̀nà tí ọ̀la tọmọ tiẹ̀ ẹ̀ ń jayé ọmọ yín máyé bàbá wa Abíọ́lá ti kú ẹ wò gbọ́ ẹ̀yin bàbá wa Abíọ́lá ẹ wò bọ́n ṣe lówó tó ẹ ṣí ọpọlọ yín ẹ ṣí làǹkàyè yín ẹ rẹ́lòmíì tó bá ṣe òṣèlú yẹn tó ṣe kíní báyọ̀ á jápa nínú ìlú mọ́ nítorí pé ó mọ̀ pé àtúbọ̀tán ni ọlọ́mọ àìkú tọrọ jẹgbẹ́ yìí kí ló dé tí gbogbo wa lè pawọ́pọ̀ ká sọ̀pọ̀tì nǹkan tá à ń ṣe yìí àwọn tá à tẹ bìlíf pé wọ́n tẹ lè jáde sí wa kọ́ wọ́n tẹ wọ́n sọ pé n tẹ̀ ṣe yìí a nífẹ̀ẹ́ sí o wọ́n dẹ̀ ń jáde ní wá sì ń dùn pẹ̀lú ẹ̀ ọkàn wá sì ń balẹ̀ pẹ̀lú ẹ̀ pé a léèyàn lẹ́yìn. ẹ ṣọ́ra yín gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ ṣọ́ra yín ẹ jẹ́ kí gbogbo àjọ sílàkà yára wa ẹ má jẹ́ kí àwọn bàbá yìí ẹ má ẹ̀kọ́ fi wá rúgbó ẹ wo àwọn tó ń pa yìí àgbà mélòó ló wà nínú àwọn tó ń pa yìí àgbàlagbà mélòó tẹni tó dàgbà nínú àwọn tó ń pa yìí ẹ wo gbogbo àwọn tí Fúlàní ti pa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àgbàlagbà mélòó ló wà nínú ẹ̀ àwa ọ̀dọ́ yìí ni ìwọ tó wọ̀ tí wọ́n sọ pé wọ́n ò ṣàyí ìwọ kí mọ́tò mọ́lẹ̀ ń sìn kó ló ń lọ Àbújá flight ló máa wọ̀ bí ẹ̀dá ó máa lọ gun flight ni ṣòfẹ́ kú ni ò ní fẹ́ kú ṣé yẹn wá dàbí nínú ìlú tí wọ́n ti bí ẹ kó má lè rìn kó má lè yan àwítán ẹ̀ ń sọ yàmàyàmà ẹ̀ ń ṣe kínní ẹ ṣí làkàyè ìyáàfin Ọláìdé Ayáọlá ẹ káàbọ̀ sórí ètò jàre brọ́dà mi Afọlábí Ṣẹ́gun àfúgàràntọ̀ ẹ káàbọ̀ sórí ètò ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́
kí àwọn nǹkan kan kó máa dà wá lọ́kàn láàmú nítorí pé nínú àwọn nǹkan wọ̀nyí tẹ́ bá bìlì pé bóyá a sọ̀rọ̀ kan ọ̀rọ̀ tá a sọ yẹn ó pọ̀ jù kò sẹ́nìbọ̀dì tó gbọ́ tán ẹ lè pè wá ṣàkíyèsí bí a lágbà kí ló ṣẹlẹ̀ kò yẹ kí nǹkan yẹn lọ bẹ́ẹ̀ bàbá yìí bàbá wa lójọ jẹ́ mo ṣàbóyá àwọn èèyàn tán pè mí máa fún yín ní àwọn nǹkan tó wà nílẹ̀ pé nǹkan báyìí ló wà nílẹ̀ tí mi dẹ̀ expect pé nǹkan yẹn pé ó yẹ kó rí bẹ́ẹ̀ bọ̀ kó tó di pé fídíò tí mo ṣe last time tí ìwọ yìí fi jáde sí kó tó di pé wáyé mo ti ṣàwọn kan síwájú tó dàbí ìgbà tẹ́ pé èèyàn à ń fúnra wa ní wọ́n nì mo ti sọ síwájú ẹ jẹ́ ká jọ ṣe làákàyè pẹ̀lú nǹkan tá a bá ń ṣe Akárìgbò Kábíyèsí ọba Babátúndé Àjàyí wọn kì í ṣe ọ̀tá mi ṣùgbọ́n mi ìfẹ́ kán di ọ̀tá ilẹ̀ Yorùbá mi ìfẹ́ kán di ọ̀tá Rẹ́mọ a gbọ́dọ̀ sọ̀rọ̀ àwa náà la lè sọ̀rọ̀ sí wọn ọmọ ló máa ń tẹ òbò ìyá ẹ̀ nítẹ̀kùtẹ̀ ọmọ látẹ òbò ìyá ẹ̀ nítẹ̀kùtẹ̀ àwa náà la lè sọ̀rọ̀ sí wọn aláta sọ́ọ̀sì ń já èmi jẹ lára bẹ́ẹ̀ náà lèmi sọ́ọ̀sì tó ń já wọn jẹ lára yìí kí ló dé tẹ̀yìn ò lè pè wọ́n ṣàkíyèsí bí ọmọ ò ṣe kí ń dàgbà lójú àwọn òbí ẹ̀ bẹ́ẹ̀ náà ni bàbá ò sì gbọ́dọ̀ dàbí Ọlọ́run níṣojú ọmọ because agbọ́dọ̀ máa bára wa sọ òtítọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ ká jọ pera wa sótítọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ ká jọ pera wa sí àkíyèsí Elédùmarè kó ṣàánú fún wa ní àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo nǹkan tó yẹ pé gbogbo wa jọ ń parapọ̀ tá à ń gbàdúrà pé kọ́lọ́ má jẹ́ ó ṣẹlẹ̀ kọ́lọ́ má jẹ́ kó tẹ̀ kó Yorùbá lẹ́rú kò sí nǹkan tí àwọn kan ń rírò nínú ẹ̀ wọ́n ń believe pé kò sí nǹkan kan ẹ wo nǹkan tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó ń gbé dání yìí èmi sọ fún wọn gbogbo ìgbà bí mo ń sọ̀rọ̀ tí mo sọ yìí náà mo ti ṣe ń sọ láti lẹ̀ kí àfàìmọ̀ kí ọ̀rọ̀ bàbá wa Tinubu kó má dàbí ọ̀rọ̀ Abíọ́lá bọ́ọ̀ ìtàn Abíọ́lá nìyí Babangida tàn Abíọ́lá pa ni Babangida ó fọkàn Abíọ́lá balẹ̀ títí tán fi pa gbogbo yẹn là ń sọ léyìí tá à ń sọ yìí nígbà tá a gbọ́ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu àwọn kí lórúkọ ẹ̀ wọ́n fẹ́ invite ẹ̀ àwọn FCC àwa náà la jáde síta tá a bẹ̀rẹ̀ ní pariwo lé wọn pé kó jọ nítorí pé ọmọ Yorùbá ni a lè torí pé wọn ò support wa ká mú wọn lọ́tà àwọn ò ń ṣọ̀tá wa ó lè di lọ́la kílẹ̀ tó mọ́ kán announce síta pé àwọn support Yorùbá nation ṣáfẹ́ lé wọn padà ní ṣùgbọ́n àwọn tó ń jẹ́ bàbá wa tó ń jẹ́ ọba kí n tó sọ fún ìwọ tó sọ pé mi ò respect culture àbí kí ni mi tẹ̀ mọ́ mo ti gbàgbé bóyá sọ̀rọ̀ ẹ ọba ò gbọ́dọ̀ gọ sẹ́yìn ìka kan nínú ìlú gbogbo tó bá ṣe ń lù pátá lọ́ba gbọ́dọ̀ support ṣé ìwọ àṣìṣe òòṣà ìwọ ò mọ̀ pé bí a ṣe ń yọ́ sólà a ṣe ń yọ́ gbọ́ ni nígbà tí bàbá pè pé wọn ò gbọ́dọ̀ jẹ́ kí rally hold nílùú Ṣàgámù mo rí arábìnrin kan tí wọ́n jáde nínú ọ̀rọ̀ yẹn nígbà tí mò ń ka àwọn ọ̀rọ̀ tó sọ ó ní nǹkan tí bàbá ṣe sọ bẹ́ẹ̀ ni wípé nítorí pé ìgbà EndSARS wípé àwọn tìlú òyìnbó wálé láti wá ṣe kínní pé bàbá ló jáde sí wọn ẹ rí pé ẹ ṣe mistake lẹ́ ń ṣe ìyá mi tẹ sọ̀rọ̀ yẹn ẹ lè padà wo àwòrán yìí ẹ lè padà gbọ́ ọ̀rọ̀ yìí mistake lẹ́ ṣe mistake tẹ ṣe ni wípé ọmọ tó rí ikú níta tó sá wọnú ilé ṣé wọn ò mọ̀ pé inú yàrá gan-an nílé ikú ni nígbà tẹ bá tira yín mọ́nú ilé tẹ sọ̀rọ̀ tẹ ń wò pé mi lè jẹ́ kán pa mímí kó má lọ jẹ́ pé ìpàkópa náà máa pa ń tọ̀ òun ń tà ń sọ yìí ń tó wúlò fún gbogbo wa ni ẹ wò ọlọ́pàá àìmọye ọlọ́pàá tó jẹ́ pé wọ́n support nǹkan tá à ń sọ yìí àìmọye sójà tó ń support nǹkan tá à ń sọ yìí àìmọye navy tó ń support nǹkan tá à ń sọ yìí àìmọye immigration tó ń support nǹkan tá à ń sọ yìí ní tí ò yé ẹ̀yin nìyẹn nítorí pé àwọn fúnra wọn mọ̀ wípé inú ìyà làwọn wà inú ewu làwọn wà nínú ìlú tó ní wà ọlọ́pàá dàbí Ọlọ́run ni kó adájọ́ kó jẹ́ lọ́ọ̀yà kó mí mọ̀ nǹkan tó lè jẹ́ tó bá drive lọ tó bá rí mọ́tò ọlọ́pàá lẹ́yìn wá sí caution wàláì kò kẹ̀ nínú ẹ̀ kì í ṣe pé ó máa nà ẹ̀ kì í ṣe pé ó máa ṣe nǹkan kan fún ẹ ṣùgbọ́n wàá ro owó tó máa tíkẹ́ẹ̀tì tó máa já fún yẹn wàá rò ó torí á ro ẹ lára nígbà tó bá fún yẹn tíkẹ́ẹ̀tì yẹn wàá rò sẹ́ni wàá kọ́chàn ara ẹ lẹ́sẹ̀kẹsẹ̀
wọ́n tọ́jú ọlọ́pàá wọn débẹ̀ nítorí pé wọn ò ní ẹ̀fà gba rìbá lọ́wọ́ ẹ. ó lè dá wọn dúró kó sọ pé kíní kan wá sọ pé má bínú sà ẹjọ́ mi ní ṣe bẹ́ẹ̀ mọ̀, kò sí lọ́rọ̀ wọn, nítorí pé gbogbo nǹkan tó ń ṣe ní movement yẹn wọ́n rí gbangba náà rí nínú ọ́fíìsì wọn lọ́hùn. So àwọn gan ò ní ṣe bẹ́ẹ̀. Àwọn gan ò ní ṣe bẹ́ẹ̀. So gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí kì í ṣe pé bóyá ṣe ni ó kàn ń hun àwa náà kákan bọ́ síta ká máa ṣe irọ́, kò rí bẹ́ẹ̀. Kì í ṣe pé èèyàn wá òkìkí, kì í ṣe pé bóyá owó là ń wá nínú nǹkan tá à ń ṣe, tábà sọ pé owó tá à ń gbà ń bẹ̀ kọ́ òun la ṣe ń kára mọ́. À ń fi àkókò wa sílẹ̀. Ìgbà míì tó yẹ ká máa sùn lónìí ìsìn bí ṣe bá yín sọ̀rọ̀ yìí, mo fi Ṣàgámù yẹn mo fi búra, mo sùn ní after 3 lóru, mo jí ní 6 ńdájí. Wákàtí mélòó mo fi sùn yẹn? Ìwọ àṣìṣe òṣà ó sùn ó dó mẹ́nu ni, ó sùn ó dó mẹ́nu wà tó báyàwó ẹ̀sùn gan pàápàá, tó dẹ̀ jẹ́ pé nítorí ẹ̀yin tẹ̀ wá nílé la ṣe ń ṣe gbogbo wàhálà yìí. Ṣọ́n fún wa lówó ni, lọ́bẹ̀rẹ̀ dáadáa. Ìgbòho òṣà, owó baba Dami, ó ná owó ara ẹ̀ ní lójoojúmọ́. Ẹnìkan sọ sálárì fún ni, nítorí ẹ̀ kó rú ọpọlọ ẹ tó bá máa sọ̀rọ̀ rò láǹkà yẹ kó tó sọ̀rọ̀. Má kàn bọ́ sórí kinní kò wù pé bóyá ẹnìkan rán iṣẹ́ ó fẹ́ jẹ́ iṣẹ́ kan, wá kàn àbùkù ni. Má ṣẹnu bálabàlá sórí èmi mọ́ o, kí tẹ́ ń ṣerú ẹ, ìṣerú ẹ rárá. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wá lé, ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run, àwa tá a bá lè máa ṣe awareness báyìí lórí ọ̀rọ̀ Yorùbá Nation, kódà kó jẹ́ 5 minutes, ẹ jẹ́ ká máa ṣe. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ká máa ṣe. Tó bá jẹ́ 5 minutes la lè fi ṣe, ẹ jẹ́ ká ṣe, ká máa jù síta. Because ẹ má jẹ́ kó wò pé bóyá ẹ má wò pé bóyá ẹnìkan máa pa mí, ẹnìkan máa jẹ mí. Irọ́ náà ni gbogbo ìgbòkègbodò wọn náà, orí asán ló máa já sí. Àwọn ọmọ wa tí bàbá ní kó ní Ṣàgámù, Elédùmarè ṣe wọn àgbà wọn lẹ̀. Ká dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Ìgbòho ṣà, ó ní kúkú tó kú, ó ní làkísà kẹ́yìn aṣọ. Gbogbo nǹkan tó kù tó máa lò lé ayé ẹ, ìbànújẹ́ ò ní fi lò lágbára lọ, ó ní kàn ìbànújẹ́ Sunday Ìgbòho. Gbogbo ètò máa fi lò nígbèsè ayé ẹ, ìbànújẹ́ ò ní jẹ́ tiẹ̀ lágbára lọ́wọ́ àwọn onílẹ̀. Brother mi Musa Ọláìwé káàbọ̀ sórí ètò. Ìgbòho ṣà, ẹsẹ̀ kẹta ò ní kú ẹ láṣẹ Elédùmarè. Gbogbo àwọn ọmọ tó mọjọ́ òbí wọn ò ní mọjọ́ kú wọn. Ká máa dúpẹ́ láwọ́ àwọn èèyàn tó ń jáde tó ń ṣe nǹkan wọ̀nyí. Tẹ́yìn ò bá ti appreciate, ẹ má tó wá jáde síta kẹ máa ṣẹnu yamayama pẹ̀lú wọn. Á dáa fún yín bàbá mi, pàjẹ́ balẹ̀rù fúta ní, kì í ṣe irú wọn rárá. Ọ̀túnba Ọlábẹ́ káàbọ̀ sórí ètò. Ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀ pẹ̀lú nǹkan tá à ń sọ yìí, nítorí lè yọ wá nínú ẹrú yìí ni. Azeez Òòṣà lọ gbé calculator àbíkẹ́ kó gbé Google ẹ̀ wò. Immigration officer ta ló head ẹ̀? Chief Judge ta ló wà ń bẹ̀? Army staff ta ló wà ń bẹ̀? Chief of Army staff ta ló wà ń bẹ̀? Immigration ta ló wà ń bẹ̀? IG ta ni? Kẹ́ tó máa sọ̀rọ̀ n tó ń bí wa nú pé ó ṣẹlẹ̀ tá à ń sọ pé a fẹ́ gbà mọ́. Ìwọ sọ fún bàbá wa Babátúndé Àjàyí, Academy of Remoland kábèsí, kí bàbá gbéra sìn kán láwọn lọ Ìbàdàn, kán wọ mọ́tò báyìí kán láwọn lọ Ìbàdàn, kán má kọ́ ọlọ́pàá dání. Táwọn wí bá pàdé wọn lọ́nà wọn á jí wọn gbé. Paramount ruler bíi tiwọn, òun náà yìnbọn pa ní Ọ̀ṣun. Olúọ̀fífọ́n Paramount ruler ní náà. Ó yẹ kí gbogbo ilé ìkọ́ àwọn bàbá yìí lọ́gbọ́n débi tó yẹ pé èyí tó ń sọ pé ẹ̀ ń tẹ̀lé kí ni nǹkan tí wọ́n rí ṣe. Judgement wo ló wáyé lẹ́yìn bàbá wa ikú bàbá wa Olúfọ́n Ìfọ́n Àlàyé? Judgement wo lẹ́yìn lọ́balọ́ba lẹ́gbàá jáde ńbẹ̀ pétọ̀ ẹni tí wọ́n ṣe nǹkan fún yìí lára wa ni? Judgement wo lẹ́gbàá jáde ńbẹ̀? Kò sí. Wọ́n sì gbówó ìfún yín, wọ́n pa yín sára, wọ́n pa gbogbo ẹbí, wọ́n pa gbogbo ìran yín sára.
a sì ń sọ yẹn ẹ̀yin kan jáde ẹ̀ ń ṣe bó ṣe wù yín. Ẹ jẹ́ kí gbogbo wa sùn ká ronú. Brọ́dà mi Ṣókọ̀yà Ọlálékan Muhib pumping ṣá àgbàlagbà ẹ ṣé mo dúpẹ́ jàre owó baba kan yín. Yáàfin Selilat Ṣómọrin ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jẹ́ kí gbogbo wa jọ ṣí ọpọlọ ara wa sílẹ̀. Alówó kò sí fọ̀kànbalẹ̀. Alówó kò sí fọ̀kànbalẹ̀. Tó bá sọ pé èmi 419 mo gbà ṣe bí wọ́n 410 ìwọ àti sòṣà ó máa ríra ìwò bí ìran. Ṣe bí mo ti gbá ìyáláyà ẹ̀ rí. Àbí ṣe bí mo ti gbá ìyáláyà ẹ̀ rí tó níwọ̀ àti sòṣà ó ní ṣan tó dájẹ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Gbogbo nǹkan tó bá lè mọ̀ ìwọ gbéjà gbogbo nǹkan tí wọ́n sọ yẹn tí wọ́n bá sọ pé èmi lágrapa ìwọ lọ bèrè dáadáa èmi ń gbèjà àwọn èèyàn ni ọmọ àlè ni ẹ́ lọ ṣèwádìí nǹkan tó sọ yẹn lọ ṣèwádìí ẹ̀ dáadáa èmi kú fún yàn ni ọ̀dẹ̀ ni ẹ́ òòrí wádìí yẹn òòrí ṣe wádìí yẹn dáadáa jẹ́ kán sọ fún ẹ. Ẹbí ẹ tí mo gbà yẹn wọ́n ní kó jáde síta kó dẹ̀ mú evidence ẹ̀ síta. Family ẹ tí mo 419 ní kó jáde síta gbangba kó dẹ̀ mú ẹ̀rí síta pa nǹkan tí lágbájá ṣe fóun lélẹ́yìí. Ó ní ṣan tó dájẹ́ mi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Olórí burúkú yín ò lè gbọ́. Ó kẹ̀ máa gbóòórùn ara àwọn tó máa bá ẹ sọ̀rọ̀ pọ̀. Nítorí pọ̀ máa lè ní ẹ fọ́tò ẹ máa rí ń ta. Ẹ ń jẹ́ di màdàrú ẹ ń bayé àwọn èèyàn jẹ́. À ń sọ nǹkan tó ń dùn wá lọ́kàn ẹ̀yin ọ̀dọ́ kan ẹ̀yin sì ń hùwà pé bámbámú ni mo yó ẹ mọ̀ pé bí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan. Gbogbo àwọn ọmọ ẹgbẹ́ àmúra yẹn gbogbo ọ̀nà wà òkè wèrè ọmọ àlè. Ṣé gbogbo wọn náà wà òkè? Ẹ ṣe jáde bàbá mi Gbénga Ọláréwájú. Wọn ò lọ́pọlọ kò sí ọpọlọ sísì fún yín. Lẹ́yìn tẹ́ ń jáde tẹ́ ń wò pé nǹkan tó ń ṣe yìí ẹ lè dáńbarú ẹ̀ ẹ lè dojú ẹ̀ bolẹ̀. Ẹ ṣe ọpọlọ yín kẹ́ ronú nǹkan tẹ́ lè ṣe láàrin ìlú. Kí ni nǹkan tí wọ́n yìí ti ẹ̀gbẹ́ ṣe? Kí n tẹ̀ ti gbórúkọ ẹ pé lágbájá kan wọ́n sọ pé kíní kan báyìí lórúkọ ẹ̀. Mo ti gbọ́ jàre bàbá mi Dòsùnmú mo ti gbọ́rọ̀ yín. Tún wo ojú mi dáadáa lẹ́ẹ̀kan sí tí n bá wá sí pé mo tẹ̀ wá sí gbòòrò wọn ò tẹ̀ bí mi ò mọ nǹkan tó lè kó lẹ́yìn lọ́mọ ogun ó lè dúró wàláì. Ká wo olófo láàrin ìmọ̀ àti ẹ wọ́n tẹ̀ tí ní kí n má dá ẹ lóhùn náà ṣùgbọ́n màmá dá ẹ lóhùn díẹ̀díẹ̀. Màmá dá ẹ lóhùn díẹ̀díẹ̀ nítorí pé ọmọ àlè ara yín a gbọ́dọ̀ máa dá yín lóhùn díẹ̀díẹ̀. Ẹ̀yin olórí burúkú dédé yìí. Ẹ̀yin èèyàn mi ìyà ń jẹ àwọn èèyàn wa ebi ń pa àwọn èèyàn wa ayé kan ẹ sì dúró sí kọ̀kọ̀ ẹ sì tún lò wọ́n gẹ́gẹ́ bí irinṣẹ́. Brọ́dà mi Salaudeen Ọlátúnjí ẹ káàbọ̀ sórí ètò. Ọmọ àlè ni bàbá mi Àjàyí Ọláréwájú ẹ ṣé mo dúpẹ́. Ẹ wò pàjẹ́ bàálẹ̀rù kìí ṣe bí irú yín ẹ̀yin kọ́ lẹ máa ń sọ pé káwa má jáde mọ́ ń táwa ń ṣe yẹ lè gbá lọ́wọ́ wa àwa ò lè padà sẹ́yìn a lè padà sẹ́yìn láíláí kò sí nǹkan tí wèrè ẹ fẹ́ gbé ṣe a lè padà sẹ́yìn no going back ni a ti wà nú ẹ̀. Olófò ń bèrè gbà tí màá wálé a lè padà sẹ́yìn àwa ti wà nú ẹ̀ ná ojú yín dẹ̀ ló máa ṣe ẹni tó bá ní kí n tá gbé lọ́wọ́ yìí kó má ṣe ṣe a máa tẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀ wọlé ni
location 419 a ṣe mọ́ location 419 a sì fún yín mọ́ location 419 a ti ẹ̀ bá yín ṣe mọ́ kò sí a ní nǹkan kan bá yín ṣe pọ̀ mọ́ Yorùbá ti dúró ńgbà tí nǹkan yẹn bá wá dán ẹ̀yin tí ẹ pera yín ní ọmọ kí náà pé ọmọ Fúlàní tẹ́ jẹ́ ọmọ Haúsá ẹ wà kángára yín ẹ tẹ̀lé wọn tẹ́ ẹ bá sì ń sọ pé ẹ̀sìn jọmọ ìyá wa ńlẹ̀ Yorùbá àjọṣe ni tẹ́ ẹ bá sọ pé ẹ̀sìn jọmọ ìyá wa ńlẹ̀ Yorùbá àṣìjọ ń ṣe ni ṣùgbọ́n tẹ́ ẹ bá ti sọ pé ẹ bá wa ṣe mọ́ àwa gan ràn yín àrùn yín àti ẹ̀rùn yín rárá eléyìí táwa ń ṣe ìyá àṣeyè ni àṣeyè lálákànṣepo torí ẹ̀yin èèyàn mi àdúrà ẹ bá máa gbàdúrà fún bàbá wa ọ̀jọ̀gbọ́n bàbá wa Professor Banji Akintoye ẹ bá máa gbàdúrà fún wọn kọ́ ló bá wa lọ́ra ẹ̀mí wọn kí nǹkan kan má ṣe wọn kọ́ má ṣàárẹ̀ kọ́ má ṣàìsàn bàbá ẹ̀ẹ̀kẹ́ ní ṣàìsàn lágbára Ọlọ́run ìdúró gbogbo báyìí là bóṣù oṣù ìṣeré ìdùbúlẹ̀ lágbára Elédùmarè ẹ túbọ̀ dàgbà ẹ dògbó ọjọ́ yín máa túbọ̀ dalẹ̀ bó ṣe wá òkè pẹ́ láyé tó lágbára lọ ojú yín ò ní ríbi nítorí pé ojú àṣà kì í ríbi tàwòdì kì í rọrùn bàbá ẹ máa pẹ́ fún wa ẹ máa rù wá gbọ́ ẹ máa rù wá tọ́ èmi Jamiu ọmọ Lámídì ọmọ Dùgbẹ̀ máa wá bá yín ṣe 100 years birthday láṣẹ Elédùmarè takẹ̀tẹ̀ máa wà nínú ìdẹ̀rùngbà náà no going back bàbá mi a lè padà sẹ́yìn a lè fi tí wọ́n ṣe kò sọgbọ́n ká má rírú ẹ̀ gẹ́gẹ́ bí bàbá wa Banji Akintoye ṣe sọ kò sí ọgbọ́n tá à ní rí kàńdá nínú rẹ̀ sí kò sí ọgbọ́n ẹ̀ ṣùgbọ́n bó ṣe hùn kán lè ṣètò láṣẹ Elédùmarè àwa máa délẹ̀ lérí a máa délẹ̀ lérí a máa fakọyọ lágbára Elédùmarè ẹ bá máa ṣàdúrà fún olóyè Sunday Igboho nítorí pé òun ló fi ẹ̀mí ara ẹ̀ kalẹ̀ Ọlọ́run sì ní dẹ́mi ẹ̀ légbodò ó fi ra ẹ̀ kalẹ̀ tó ń sọ pé sẹ́ ìyà yóò ní jẹ ìran Yorùbá gbé tó ń sọ pé sẹ́ ó di dandan nǹkan yóò máa ṣe olóyè Sunday Igboho láṣẹ Elédùmarè ojú ẹ̀ ò ní ríbi ó ní kúkú tó kú ò ní làkísà kẹ́yìn aṣọ ẹ̀ wò ó bọ́tà pé gba bọ́n lé ní 1 million ìwọ ni wàá borí wọn o ẹsẹ̀ lukú ló fi tẹ orí ọ̀tá ẹ̀ lágbára lọ́wọ́ máa jàkára wọn ni wàá máa gbọ́wọ́ gbọ́ wọn ni láṣẹ Elédùmarè kò sí bọ́tà tó ní bó ṣe lè pọ̀ tó láyé ìwọ ló máa borí wọn nítorí pé kékeré òun ló lége omi òṣì bàtà báyìí ní lékè odò wàá tún gbó òkú òun pẹ̀lú lúgbó wọn máa jọ lu gbogbo ni láṣẹ Elédùmarè gbogbo àwa ọmọ Yorùbá tá a nífẹ̀ẹ́ sí nǹkan tá à ń ṣe yìí àwa náà ò ní kánjú kú nígbà gbogbo tí ọ̀rọ̀ Yorùbá tó bá máa bọ́ sí báyìí ojú èmi àti yín ló máa ṣe a máa jọ gbígbà ọpẹ́ ni tá a máa jọ jó tá a máa jọ máa yọ̀ láṣẹ Ọlọ́run mo ti gbọ́ yẹn bàbá mi ìtẹ̀ dá lóhùn mo ti parọ́ ẹ̀ tì láṣẹ Elédùmarè gbogbo wa máa jọ ṣàṣeyọrí ni àṣeyọrí máa jẹ́ tiwa nínú nǹkan tá à ń bá lọ yìí Ọlọ́run àwọnú oṣù tá a wà yìí nítorí pé oṣù Ramadan ni tọ́lọ́run yà sọ́tọ̀ gbogbo àdúrà tá à ń ṣe ó máa jẹ́ kó rí bẹ́ẹ̀ fún wa lágbára Ọlọ́run gbogbo àdúrà tá à ń ṣe yìí nínú oṣù Ramadan yìí ó máa rí bẹ́ẹ̀ fún wa láṣẹ Elédùmarè ó máa rí bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀ àwa ò ní padà sẹ́yìn bẹ́ẹ̀ ni Ìgbòho ṣàní o ẹ bá máa ṣàdúrà fún kí nǹkan má ṣe kíkú má pa fún wa kárùn má gbèdè kó má rí dààmú lé ayé ẹ̀ a máa jọ ṣàṣeyẹ ní lágbára Elédùmarè kò jẹ́ bó ṣe jẹ́ nítorí pé èmi náà máa tó wá ọ̀nà àtijọ́ àti mu a máa fi ètò yìí rọ̀ ó kù bí ìṣẹ́jú 5 báyìí tí màá fi àdàgbà ètò tí màá fi rọ̀ tó bá di ọjọ́ mẹ́ta yìí ní lágbára Elédùmarè màá mú ẹ̀bùn kékeré sílẹ̀ fún ẹ̀yin tí ẹ fìfẹ́ ń wò wá láti lé tẹ́ jẹ́ aláwẹ̀ a lè béèrè lọ́wọ́ yín o a lè béèrè bóyá ráńpẹ́ kan á béèrè lọ́wọ́ yín tá sì jù síta láṣẹ Ọlọ́run ẹ béèrè gbogbo àwọn tí wọ́n dáhùn ìbéèrè wa lórí ètò yìí ni àwa fínúfíndọ̀ tá à ń fún ní àwọn nǹkan tí à ń fún wọn a kì í ṣe àdéhùn ká má múṣẹ ọ̀rọ̀ tiwa ò rí bẹ́ẹ̀ àwa ń ṣàdéhùn à ń múṣẹ ni o kò sí nǹkan tá a bá sọ tá ò ní ṣe láṣẹ Ọlọ́run èmi àti yín la máa tún pàdé ojú wa ò ní ríbi o lágbára Ọlọ́run oorun tá sùn lálẹ́ oorun ayọ̀ ni
a ò ní tójú run dójú ikú o Elédùmarè ò ní ṣẹ́ ẹ̀mí kankan wa nígbà tá a bá tún pàdé ayọ̀ ìdùnnú pẹ̀lú ayàtà láfíà ọ̀la máa fi pàdé lágbára Ọlọ́run. Mo kí yín lọ́pọ̀lọpọ̀ pé ẹ ṣé gan, ẹ ṣé ẹ kú fẹ́, gbogbo ẹ̀yin tẹ́ bá wa ṣe ètò yìí pátápátá ni mo kí látòkè délẹ̀. Láṣẹ Ọlọ́run, ire òun lójú owó ń rí, ire lẹ́yìn máa rí o. Ẹ ṣé mo dúpẹ́, ó dìgbà kan ná. Ìyáàfin Bùkọ́lá Fáṣàánú, ẹ má bínú, ó tún dọjọ́ mi ọjọ́.